bá parọ́ mo ní kí ẹ já mi 90% ọmọ Yorùbá ni kò lè ka èdè Yorùbá lọ́nà tàbí nítumọ̀ bẹ́ẹ̀ sì tún ni ọ̀pọ̀ ilé Yorùbá ò ní àkókò yìí èdè Yorùbá sísọ ti di ìta níbẹ̀ inú wa sì ń dún ká mọ̀ pé ọ̀ràn ni 50 ọdún sí àkókò tàwa yìí tí Jésù Olúwa kò bá tí ìdè o lẹ́yìn àgbà kò bá tètè wá nǹkan ṣe sí èdè Yorùbá àwọn díẹ̀ ló máa gbọ́ bí gbogbo wa bá sì kọ̀ tá ò sọ èdè yìí mọ́ wọn ò lè torí ẹ̀dẹ̀ wá lọ́mọ Amẹ́ríkà ìran Yorùbá ẹgbẹ́ lẹ́nu mi Yorùbá ro ìran Yorùbá ṣèbí lọ́jọ́ sí là ń kọ́ lórin wípé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa bí eré bí àwàdà ó ti ń dìtàn káwá ti fi ìṣáná kíyè sóògùn báwùsà kò bá kàtà wá a ò lè jata a ò lè jẹ́sù báwùsà kò bá kó wá a ò lè jẹ wá báwùsà kò bá kó wá a ò lè jẹran báwùsà kò bá kó wá àlùbọ́sà ń kọ́ o pẹ̀lú kùkùmbà ṣèbáwọn Haúsá náà ni wọ́n ń kó wá ọ̀pọ̀ àwọn èso ọpẹ́lọpẹ́ wọn ni pòtẹ́tò nǹkan ọpẹ́lọpẹ́ wọn ni tó bá dìgbà àwẹ̀ wọn kẹwàá wẹ̀ sí wa gbogbo oúnjẹ pátá ìlọ́po 3 ló máa gbówó lérí bẹ́ẹ̀ sì ni a sì nílẹ̀ tó ṣe é dáko ìran Yorùbá ẹ dákun kẹ́ jígìrì o yóò gbogbo wa pátá ni. Yes kẹ ọmọ ológo tó gbá ski ẹ káàárọ̀ o ẹ káàsán o àbí alẹ́lẹ̀ wà ńbẹ̀ yẹn mọ̀ pé tẹ́ni ọmọ ológo kì í sáré jáde bẹ́ẹ̀ yẹn anyhow mi jáde anyhow ọ̀rọ̀ tó bá jẹ́ pé ó yẹ kí gbogbo wa kó sí wa létí inú ó yẹ kí ọ̀rọ̀ tó yẹ pé kí gbogbo wa bá ń gbọ́ ọ̀rọ̀ yẹn á lè jẹ́ kí gbogbo wa dákun ìdíre nì tí mo fi sáré jáde ní àsìkò yìí pé kí n sáré wá tún sọ fẹ́ yan ọmọ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin bá mi ẹ̀yin mọ̀ mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn mi ẹ kú àsán o ìjì bí o ìjìre bí ládùúgbò ti yín bẹ̀ yẹn ṣé láfíà lẹ́wà ǹdó ti bá mi pín ètò yẹn síta bàbá lọ́yọ̀ bàbá nífẹ̀ẹ́ èmi ò bá yín jà lé ní èmi ò wá bú yín èmi kàn wá sọ fún yín ni kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ jí lójú oorun yín kí ni mo sọ mo ní kẹ́ ẹ jí lójú oorun tẹ̀mí sùn ẹ bó ní nǹkan bẹ́ẹ̀ ṣé láfíà lẹ́wà o ẹ káàárọ̀ ń bẹ̀ yẹn o ẹ̀ra gan ẹ̀mọ́ bí inú o ẹ̀rọra gan ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀yin ẹ̀ sá mọ́ bá mi pín ètò ní síta èmi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe ju pé ẹ̀yin ẹ̀ sá mọ́ pín ètò yẹn káàkiri ẹ Gbénga AY Stephen mo kí yín o Sandra Wẹ̀mí Adésanya ẹ káàárọ̀ ẹ káàsán o ìjìre bínú bẹ́ẹ̀ ń dákun say how many Facebook do you have? Plenty Facebook I have sister mi I have plenty Facebook o Olúfẹ́mi Òsíkọ̀yà ọmọ ológo tó gbá ski Moses Joe Emire ni ẹ káàsán o Sandra mo kí yín o ẹ káàsán o Jẹ̀mẹ́tò Matthew mo kí yín mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ìwọ sá máa pín ètò yẹn níwọ̀nba ní ṣókí bẹ́ẹ̀ bá ṣe lè pín sí èmi sáré mú àwọn ọ̀rọ̀ kan wá ní àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé tí gbogbo wa bá gbọ́ ẹ̀yin ọmọ ogun ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà ẹ̀yin mọ̀ mí ẹ̀yin bá mi ẹ̀yin ọmọ Yorùbá tó ń ronú ẹ̀yin ọmọ Yorùbá tàtà torí pé ogun wọlé dé ṣùgbọ́n mo sọ pé ogun ò ní kó wa lọ tí a bá lè ṣe àwọn nǹkan kan tí àwa fúnra wa gán dẹ̀gbọ́n ó ṣeé ṣe kí ogun má wọlé kó wa lọ ṣùgbọ́n tá a bá sọ pé gbogbo nǹkan tí a bá ń wí tá a bá sọ pé irọ́ náà ni tá a bá sọ̀rọ̀ fún ìtẹ̀ nírọ́ ni tó jẹ́ pé ẹni tó bá fẹ́ gbà yín nínú ogun tó ń gbófòfó ẹ̀sìn mọ̀ pé mèrè akéde àgbáyé mo ti gborúkọ mọ́ Lady B lọ́wọ́ èmi gangan lówó fòfó àgbáyé olówó fó tẹ́tí mi bá ṣe ń gbọ́ báyìí tó
tó ti ń nà báyìí èmi ó mọ̀ bọ́tẹ̀ èmi ó sáré máa sọ fún yín ni torí tẹ́tì mi ń gbọ́ mọ́ ń pọ̀ mò ń wá gbogbo àtọ̀sán àtòru mo fi ń wá gbogbo òfófó ni mò ń wá ká gbogbo ọ̀nà tẹ́ẹ̀ fi ní kó àwọn ọmọ ìyá tèmi tẹ́ẹ̀ fi ní kó gun bọ̀jà wá tí fúlàní bá ń gbọ́ kó pẹ̀lẹ́ tiẹ̀ o ìwọ fúlàní àti ẹ̀yin haúsá èké kì í sí àwọn haúsá gidi torí àwọn haúsá gidi wà àwọn haúsá fúlàní ẹ̀yin fúlàní yẹn èmi ń bẹ́ẹ̀ ń bí láti ti máa bá gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe gẹ́ tẹ́ni ọmọ ológo rè mo jáde mo ò tí ì rí yín o Gbénga David bó ni nǹkan bẹ́ẹ̀ ń sẹ́ jíire jíire bí ẹ̀ló mi dà ẹ̀ló mi rè ń bọ̀ sweetheart mi ń bọ̀ kò ní bàjẹ́ fún yín Sẹ́rífù Àdìgún o ẹ dákun ìmọ̀ bá pín ta o Ọlá Àdìgún àbí Ọlá Adékúnlé ni Ọlá Adékúnlé mo rí yín ẹ ṣeun ẹ̀yin ẹ sáà mọ̀ bá pín ètò òní síta bẹ́yìn ṣe ń wọlé àmọ́ páwọn èèyàn wà níbi iṣẹ́ ṣùgbọ́n àwo sáré sọ eléyìí torí mi ní ibi tí ń lọ mo ń tíráfù lénìí tíráfù mi sì rèé oúnjẹ ni mo fẹ́ lọ jẹ bọ ní oríta ibìkan ni so oyin ti gbúdọ̀ mọ́ tí ìdóríta yẹn kó tó di pé àwọn èèyàn ó mọ̀ rí mi mo dẹ̀ gbúdọ̀ jẹ ẹbọ mo fẹ́ forí àwọn nǹkan jẹbọ lálálẹ́ mo fẹ́ fi jẹbọ lénìí ẹ̀sìn yóò yẹ yín Israel Dámilọ́lá Gbénga Ọ̀ṣúndẹ̀kọ́ àbí nǹkan Ọ̀ṣúndẹ̀kọ́ ó kọ yín ha lẹ́yìn kí ló dé Yorùbá ni kí ló dé tí Yorùbá tún ti ha máa ha lẹ́yìn báyìí máa ṣe nǹkan o gbogbo ọkọ ló ń ha lẹ́yìn Olúwatóyìn ẹ̀sìn Ògúnròmbí Jákólúṣọlá bó lẹ̀ ń jáàkì lọ báyìí ṣé jáàkì mọ́tò lẹ̀ ń jáàkì rí abẹ́ ń jáàkì ọ̀kadà ẹ dákun ẹ mọ́ jáàkì ní bí ilé mi o ẹ̀sìn ẹ dákun òfófó tí mo mú wá kí n sáré sọ kó tó di pé àsìkò mọ̀ lọ kí n mọ̀ waste data yín dákun ìwọ tó o bá ń ṣiṣẹ́ lọ́wọ́ o lè fi earpiece ṣe tí kìí ṣe dandan ni kó o mọ̀ rí kọ́mẹ́ǹtì létà ìwọ sáà ti earpiece gbé tí ọmọ gbọ́n lọ bẹ́ẹ̀ mi náà ṣe mọ̀ sọ̀rọ̀ Adélékè Adéifá ẹ̀sìn kí ni mo sáré mú wá fún yín abẹ́ẹ̀rí nǹkan ara mi ò rírí mo rórí olóńgbò látẹ̀ mo sọ fún yín níjó ní mo ní kẹ́ ẹ mọ̀ gba oúnjẹ kẹ́ ẹ mọ̀ sí oúnjẹ jẹ àkọ́kọ́ nàdàn tí ń lọ́pọ̀ o mọ̀ flag mi bọ́ flag mi kò ní wọlé mọ̀ dára rẹ̀ láàmú ní nẹ́tíwọ́ọ̀kì ní standby náà rí ó dúró re bọ́ flag mi kò ní wọlé flag tọ́sẹ̀ náà ni pé kọ́ flag mi kí gbogbo wíwá ti mọ̀ já wálẹ̀ ṣùgbọ́n pọ́ flag mi jáde ọ̀ lè tèyún torí mo ti mọ orí èyàn tẹ́tẹ́ bá ti wà ń ta ẹ̀ẹ́dìfẹ́kẹ́ lómi wà ń ta mọ́ ìtìrán yín sẹ́ èmi ó mọ̀ sọ tèmi lọ́wọ́ standby ni ó standby ni bóyá kí n fi hàn wifi mi standby èmi ò ló fake wifi original ni mo ń lò tó tóbi bàǹbà òrè nẹ́tíwọ́ọ̀kì mi ó standby so mọ̀dára rẹ̀ láàmú òwúlẹ̀ fúláàgì sáàjàjọ bọ́ọ̀ bá sí fúláàgì ọ̀ní gbófòfó mọ́ fúláàgì mi gbófòfó tí mo fẹ́ sọ lénìí torí ibi tó mọ̀ ń ṣe yín nù ẹ̀ fẹ́ gbọ́ èmi sì rí akéde àgbáyé tí mo ti gbófòfó dé bọ̀dá Peter Ọládélé ẹ ṣeun o adúpẹ́ arọ́wọ́ yín o ẹ ṣeun adúpẹ́ Adéọlá Williams ẹ ṣeun àwọn èèyàn wa náà àwọn èèyàn wa kọ̀ọ̀kan méjèèjì wọ́n ti ń bá wa fi kún àwọn kan náà ti ń sọ́pọ́ọ̀tì gúrùpù wa pé ẹ jẹ́ kí a fi nǹkan ràn yín náà lọ́wọ́ níwọ̀n bá change nǹkan kọ́kọ́rà 5,000 kéré jù ààrẹ náà ní ààrẹ lára ṣòkòtò ọlọ́pàá so bó ṣe ń lọ rèé ni ẹ ṣeun ẹ má bínú kí n tó máa bá ètò tèmi lọ mo kí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ́ẹ̀kọ̀kan Tina Adéwọlé mo kí yín Michael mo kí yín torí pé fún kí ni ọ̀rọ̀ tí mo bá wá lénìí nígbà tí mo kọ́kọ́ rí ọ̀rọ̀ ní orí àwọn ọlọ́pàá mo sọ fún yín níjó ní pé ọmọ Yorùbá náà fẹ́ fi lọ ṣe iṣẹ́ dé tòrútòrú ọmọ Yorùbá náà fẹ́ ránṣẹ́ dé tòrútòrú ṣe wá ráwọn ọmọ Yorùbá tán fẹ́ ránṣẹ́ dé tòrútòrú yìí àti wá járọ wọn pé kán mọ̀ lọ sí ilé àṣẹ tí wá gbọ́ lánàá pé wọ́n ní ẹni bá lọ ilé Ìbà Ìgbòho pé oyin ni ó tàpá wọ́n ní ẹ mọ́ ribẹ̀ tó kò sì sẹ́ni tó ní oògùn oyin bọ́ bá wá lóògùn oyin ọ lè lọ́bẹ̀ ìyẹn ọ̀wọ́n nù ní ìsìn báyìí nǹkan wá ṣe báyìí a gbọ́ wípé àwọn ọmọ Yorùbá wọ́n náà lọ sí Somalia wọn kò sáwúsá nínú wọn o ọgbọ ọmọ Yorùbá nìkan ni wọ́n kó lọ sí Somalia ní wọ́n kó wọn lọ sí ibẹ̀ bóyá tó o bá tí rí ìròyìn náà èmi ò kàn tí ì gbé wá sórí wọ́ọ̀ mi ni ìròyìn yẹn ti tẹ èmi lọ́wọ́ ń tèmi ṣùgbọ́n mo rí pé àwọn kan náà ti post ẹ̀ àwọn kan ti post ẹ̀ tó o bá ti Punch ti post ẹ̀ BBC náà ti wá post ẹ̀ àtàná ni mo ti rí látòru àná náà ti send ẹ̀ sórí email wa so mo rí pé àwọn náà ti gbọ́ wọ́n ti post ẹ̀ láàárọ̀ nígbà tí mo tún jí láàárọ̀ ẹ̀ ṣùgbọ́n torí pé mi ò fẹ́ máa post nǹkan bẹ́ẹ̀ yẹn
ṣùgbọ́n ní tó bá dẹ̀ ti lè gba inú ímeèlì títí akọjá original ni kì í ṣe fake. Wọ́n kó àwọn ọmọ Yorùbá ọmọ ogun bíi 144 ni wọ́n kó lọ sí Somalia. Wọ́n ní pé kí wọ́n lọ kọ́ àwọn tó wà ńbẹ̀ yẹn láti kọ́ wọn ní bí wọ́n ṣe máa dáàbò bo ìlú wọn. Tẹ́ni kí ló dé? Ó pa mí lẹ́rìn ni. Ẹ̀rín ló pa mí, má bínú. Nígbà tí a dáàbò bo ìlú tiwa mọ́ ọlọ fún peacekeeping, ọlọ́pàá náà kó lọ fún peacekeeping. Wọ́n dáàbò bo, ẹ dákun sí ìlú tiwa sáà ti dáàbò bo ìlú wa tán. Ẹ dá mi lóhùn. Ṣé wọ́n ti dáàbò bo ilẹ̀ tiwa? Ṣé ilẹ̀ tiwa yẹn ṣé wọ́n ti dáàbò bo tán? Tẹ́ni sọ́tọ̀ ní sọ́tọ̀ fún ìsọ ẹjẹ́ ìtọ̀rọ̀ náà. Ẹ dákun àríyẹ́fẹ́ ni mo bá dé. Ẹ mọ́ bínú kàn lè dàbí pé ọ̀rọ̀ tí mo rò tí mo fi bómi dé lójú mi pé kí ló dé tí Nàìjíríà ń ṣe báyìí náà. Wọ́n kó àwọn ọmọ yín ní ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ọlọ́pàá, gbogbo àwọn akíkanjú ni ò kì í ṣe pé àwọn pé mo sọ fún yín pé àwọn akíkanjú tí wọ́n fẹ́ lọ fi ẹ̀mí wọn wéèsì níjó ní tí mo ní wọ́n kọ líìsì tí wọ́n kọ lọ sí Àbújá tí wọ́n fẹ́ lọ fi gbé bàbá Ìgbòho níjó ní àwọn líìsì yẹn wọ́n wá ti change direction wọn bẹ́ẹ̀ gbọ́dọ̀ wá ti tú àṣírí wọn. Tẹ́ni olówó ni ọ tẹ́ni kí ló tó fọ́fọ́ mo wò pé ìfẹ́ kan lọ kú sílé bàbá Ìgbòho ni ọkùnrin tó wá change direction wọn kù mí bẹ́ẹ̀ náà ni. Nàìjíríà yẹ yóò ní da ọlọ́gbọ́n ẹ̀ ní kú ti fi dáná yín pé wà kírẹ́tẹ̀ ń dà mí láàmú, kírẹ́tẹ̀ ń pa mí lẹ́rìn gan nígbà tí dákun ọ̀rí yìí tí wẹ̀ lónìí ọ̀rí yìí wọ́kọ́ mú gan ìwọ́kọ́ mú ọ̀rí pa mí nígbà tí ẹ̀rín gbé mi ẹ̀rín yẹn gbé mi. Mo tún wá rí another message mi lórí email ṣùgbọ́n mi ní tí ìjú yẹn síta torí pé tí n bá ti sọ yẹn síta ń sìn kò ní tí ì dá yìí ní tí ì sọ yẹn síta àmọ́ sọ díẹ̀díẹ̀ ni. Ẹ dákun ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú àbò òun ẹ̀rín nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà tá a pè ní location 9 tí ò tí ì ní ààbò tó jẹ́ pé Fúlàní ló ń pa àwọn ènìyàn lójoojúmọ́. Pípa ni Fúlàní ń pa àwọn èèyàn everyday. Kíkó ni wọ́n ń dú àwọn èèyàn bí ẹ ń dú ẹran bí màálù. Wọ́n bá wọn yá wa sùn tán nínú igbó. Kódà níbi tó lè dé àwọn OPC ijó ní tí tí wọ́n lọ mú wákìlì àwọn OPC tí wọ́n lọ mú wákìlì níjó ní a gbọ́ wípé wọ́n náà fi wọ́n lẹ̀ ní àti wọ́n fi wọ́n lẹ̀ wọ́n láwọn méjì wà ní prison Ondo. Nígbà tí méjì tó yẹ pé ìwọ tó ò lè dàbò bò lú ẹ ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ẹ bá múyàn tán ẹ tún fi ẹni tó múyàn wá lẹ́ẹ̀mú sínú gbàgà ẹni tó wá mú wá tó jọ̀daràn lẹ́ máa fi sílẹ̀ tó máa bá tẹ̀. Nígbà tẹ́ mú wákìlì níjó ní wákìlì tá a dẹ̀ ń sọ rè ẹ̀ fi ilẹ̀ kódà ẹ tó fún ní mínírààsì ó tún gba omi ó gba dípò ṣe fàájì òun lẹ mú lẹ́ni kó máa lọ lé àwọn ní lẹ́ni wọ́n ẹ̀sìn mọ́ ó ti lọ bí 2 months àbí 8 months báyìí nísìn wọ́n náà ti wà nínú prison Ondo ní àwọn OPC tá à ń sọ ìwà o. Bàbá lọ́yọ̀ọ́ Ọ̀nífẹ̀ àwọn pípù yìí sì wà ní ibẹ̀ yẹn àwọn ọmọ yìí bá Gani Adams àwọn ọmọ yẹn wà ní ibẹ̀ yẹn àwọn tí wọ́n kó lánàá ń bẹ̀ yẹn àwọn tí bàbá principal gan tí wọ́n fi sínú gbàgà mo ní kí wọ́n release wọn ilẹ̀ suspend wọn tó ẹ bá tiẹ̀ tún release wọn nígbà tí mo fi fún tí mo jẹ́ kó yé wọn wọ́n padà release àwọn bàbá yẹn ní òru ọjọ́ yẹn òru náà ní káwọn bàbá yẹn máa lọlé but wọ́n sì nìkan máa padà wá wọ́n sì release wọn. Why tó wá jẹ́ pé bàbá Gani jagunjagun ni yín ọmọ yín sì wà nínú ibẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lè wá ọ̀nà tẹ́ bá ní agbára láti lè gba àwọn OPC yẹn lẹ̀ wọ́n láwọn méjì yẹn sì wà nínú prison o wọ́n náà wà nínú prison Ondo ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè tí ìdàbò bo ìlú tiyín tí ìfọ ìlú tiyín mọ́ òpònú tiyín ẹ wá kó àwọn ọmọ plan yín èmi máa tọ́ mo kàn sọ̀rọ̀ lọ́wọ́ ni mo máa sọ plan tán kalẹ̀ ní o wọ́n máa kó wọn nígbà tí ìdàbò bo ìlú tiyín jọ àbòwò ló wà ní Nàìjíríà tẹ́yìn ní pé kán lọ máa da àbòbò àwọn míì níbò míì ó dẹ̀ porí yín ò pé Nàìjíríà ẹ̀fọ́ ní gidi ẹ̀fọ́ ní bàjẹ́ dàbòbò lù tiyín wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ lójoojúmọ́ túṣu àwọn ọmọ ọlọ́mọ di amúgbó àwọn ọmọ ọlọ́mọ mu kókè ní ìsìnlẹ̀ ni mo tún rí prison kan lẹ́ni báyìí nísìn tí wọ́n tún mú igbó nínú prison wọ́n tún ń wé mọ́nú ata wọ́n tún fi prison sínú ata wọ́n tún kó wọnú prison lọ wọ́n fi oògùn olóró igbó nǹkan kan wọ́n fi sínú ata wọ́n kó wọnú prison
àwọn ọmọ mi máa lọ bẹ̀yìn nígbà tẹ́ bá kó àwọn ọmọ mi mọ́ rógà tí ẹ bá ṣe investigation irú àwọn tẹ́ ẹ kó lọ sínú prison yẹn nísìn láti bẹ̀yẹn lọ wọ́n máa kọ́ bọ́n ṣe ń mu gbó bọ́n ṣe ń fa sìgá oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ń kọ́ wọn níbẹ̀ yẹn ní ìkọ́kúkọ́ ẹ ti recruit àwọn ọ̀daràn kan sí ibẹ̀ yẹn tó pẹ́ àwọn náà máa lọ train àwọn ọmọ ọlọ́mọ tán bá ń kó wọlé àwọn náà máa ń kó wọlé síbẹ̀ yẹn ẹ ti bà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jẹ́ nígbà tó bẹ́ẹ̀ pé tẹ́ bá kó àwọn ọmọ ọlọ́mọ àtàwọn ọmọ tó ń ṣe àtàwọn tí wọ́n ṣẹ̀ ẹ kàn máa kó wọn ẹ máa jù wọ́n sínú gbàgà inú gbàgà tẹ́ ẹ̀dẹ̀ ń kó àwọn ọmọ ọlọ́mọ sí ilé eléyìí ẹ ní fi wọ́n sílẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe investigation ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọmọ mi máa wà bẹ́ẹ̀ ọmọ mi wà níbẹ̀ yẹn àti ibẹ̀ yẹn lọ wọ́n máa mú gbó ọmọ mi àwa jáde tán kò ní wúlò fún àwọn òbí àìmọye ọmọ mi tó pé lórí wàhálà ní ìyá rẹ̀ kúlé bàbá rẹ̀ kúlé gbogbo nǹkan ní ẹlòmíì ti parẹ́ tán nítorí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí so ẹ̀yin sì wá ń ronú wípé ẹ̀bùn tẹ́ ẹ̀ dàbò lù yín ẹ fẹ́ lọ dàbò bò lù Somalia ó dẹ̀ pé ẹ ti wọ wèrè ṣá ó dẹ̀ pé bọ̀tẹ̀mí asẹ́lẹ̀ ju àṣírí kan fún yín ṣé ẹ mọ plan tán ní fún yín plan tí wọ́n ní ni pé ṣé ẹ mọ̀ pé AIG tó wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé yìí ò ṣe nǹkan kan ok ẹ̀sùn ẹ̀ṣẹ̀ tí AIG yẹn ṣe fún wọn Inspector General of Police ẹ sọ fún mi pé kí ni nǹkan tó ṣe kí ni AIG ṣe fún wọn kí ni IG ṣe fún wọn kí ló ṣe tí wọ́n fi jọ dànù ṣebí torí pé wọ́n gbéṣẹ́ dédú tòrùtòrù lé lọ́wọ́ ni iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ yìí ní tí sọ fún ẹ iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ pé kó lọ ṣe kò ṣiṣẹ́ yẹn nítorí Ìgbòho kò ṣe iṣẹ́ yẹn iṣẹ́ tán ní kó lọ ṣe kò ṣe nítorí iṣẹ́ ẹbí àti wá pa wá ní ilẹ̀ wa kò ṣe iṣẹ́ ẹbí yẹn ìdí tó fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn wọ́n dẹ̀ bí Buhari oníbò ṣe máa ṣe nǹkan tó nu wọ́n jọ má nìyẹn dànù wọ́n fẹ́ lómi síbẹ̀ pàrà tí wọ́n fi ẹlòmíì síbẹ̀ báyìí ó kọ lẹ́tà wọ́n sùn lẹ́tà jáde ni wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá gbogbo àgọ́ ọlọ́pàá tó wà ní ilẹ̀ Yorùbá ní gbogbo lẹ́tà ti dé ní gbogbo state tó wà ní ilẹ̀ Yorùbá yẹn pátá ni wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ bàbá lọ́yọ̀ọ́ mo mọ̀ pé mi ò parọ́ o Ọ̀nífẹ̀ mo mọ̀ pé ẹ̀ parọ́ ẹ fi ayé yín búra tí wọ́n bá fún yín ní lẹ́tà pé gbogbo ẹnikẹ́ni tó bá òfin tí wọ́n fi gbé wọn ní ìsinmi pé gbogbo nǹkan tó bá tẹ́ bá ń ṣe nípa ọ̀rọ̀ rálì ọba ẹnìkan kò gbúdọ̀ gbà yín lálejò láàfin wọn wọn dẹ̀ gbúdọ̀ support yín wọ́n ti wá kọ àwọn òfin tó pọ̀ sínú àwọn lẹ́tà yìí ẹni tó bá ti lè rú òfin yẹn DSS náà máa fi wá gbé DSS náà máa fi wá gbé kódà wọ́n tún ti wá kọ lọ sí gbogbo ilé ìwé àti àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan pé wọ́n gbúdọ̀ gba àwọn èèyàn ní àyè láti ṣe rálì níbikíbi láti sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ní ibikíbi ni wọ́n kọ lẹ́tà lọ àti gbogbo oríṣiríṣi àwọn nǹkan ló wà ńbẹ̀ torí mo mọ̀ wípé àwọn fúnra wọn mọ̀ kódà ọba ìlú tèmi fọwọ́ gba lẹ́tà bẹ́ẹ̀ ni kò sí ọba ìlú tí ò gba lẹ́tà kò sí ọba ìlú ní ilẹ̀ Yorùbá yẹn tí ò fi ọwọ́ gba lẹ́tà kódà DPO ni wọ́n fi rán lọ síbẹ̀ yẹn gbogbo àwọn DPO yìí pátápátá ni wọ́n ti gba lẹ́tà lọ pé àwọn ni wọ́n mú lẹ́tà yìí lọ sí ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn lórí nǹkan tó wà ńlẹ̀ yìí wọ́n fẹ́ wá kógun jà wá ní ilẹ̀ Yorùbá àṣírí mo wá dé fún yín wọ́n fẹ́ wá kógun wá ṣùgbọ́n ogun tó ń bọ̀ yìí nínú ọdún yìí kó ká tó rí ọdún kan nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa ní agbára èmi ò bá sọ fún yín pé kẹ́ ẹ lọ gbáradì o ogun bọ̀ n tó dẹ̀ bọ̀ lágbára gidi gan ìdí nìyí tó fi kó gbogbo àwọn akíkanjú tó jẹ́ ọmọ ogun tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ akíkanjú ní ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n kó lọ sí Somalia fún ọdún kan so that tí ogun yẹn àwọn tá a dẹ̀ ń sọ ìlú yẹ kí wọ́n post sí gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan àwọn yìí ni wọ́n rí pé wọn kì í gbọ́ wọn kì í gbà àwọn tí wọ́n máa ń sọ òótọ́ àwọn ni akíkanjú tó pé wọ́n dúró ti ọmọ Yorùbá àwọn èyí gbàgbàkúgbà tí wọn àwọn ni wọ́n kó kúrò nílùú wọ́n kó wọn lọ sí orílẹ̀-èdè bòmí fún ọdún kan so that wọ́n wá máa mú Fúlàní àwọn Màyétì àlà àwọn Boko Haram tí wọ́n repent náà máa fi rọ́pò àwọn pípì láti máa kó wọn lọ sí gbogbo state wa láti lọ rí gbogbo nǹkan tó bá fẹ́ rì mọ́lẹ̀ sí gbogbo state yẹn powder tán náà rà káàkiri láti lọ fi pín sí gbogbo tí wọ́n bá pín sí torí pé wọ́n fẹ́ pa wá run ṣé kò wá yẹ kó wá ronú lásìkò yìí kò wá yẹ kó jí lásìkò yìí ṣé kò yẹ kó jí lásìkò yìí àwọn èèyàn 144 ni wọ́n kó jáde báyìí ọmọ ogun Yorùbá dẹ̀ ń gbogbo wọn o
Yorùbá ni wọ́n o ló pọ̀ jù bẹ́ẹ̀ o Yorùbá ni wọ́n o náà kó lọ torí pé wọ́n fẹ́ pa ilẹ̀ yín run wọ́n wá fi Boko Haram wọ́n wá fi replace wọn àwọn Boko Haram tí wọ́n náà repent náà máa fi replace wọn o so tó bá dédé rọ́lọ́pàá tuntun tó dédé gbédé sílùú ẹ má rò pé ọlọ́pàá ni Boko Haram náà gbé wá sílùú ẹ o tó bá kàn dédé rí wọn pé eléyèsẹ̀ wọ̀lú ni Boko Haram náà fi wọ̀lú yá Boko Haram ni wọ́n kó wọlé fún yín tó bá kàn dédé rẹ́ nìkan ìtorí pé ọbọ̀ AIG yẹn ò ṣiṣẹ́ tó yẹ kó ṣe IG ò ṣiṣẹ́ tó yẹ kó ṣe náà fi yọ́ dànù o kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe iṣẹ́ tètè tòrùtòrù tán gbélé lọ́wọ́ kò lè ṣe náà fi yọ́ dànù àwọn tẹ́ ẹ ń rí tí wọ́n ń yọ́ dànù yẹn ìmù chief of staff tí wọ́n ń yọ́ dànù gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń yọ sígbó yẹn torí pé wọ́n lè ṣiṣẹ́ tán gbélé wọn lọ́wọ́ ni o nígbà tí wọ́n lè ṣe ni wọ́n fi ń yọ ok ibo lẹ ti gbọ́rù ẹ̀ kan máa pààrọ̀ wọn lóṣù mẹ́ta ṣé ẹ̀ ti rí pé oṣù mẹ́ta wọ́n á fún wọn ní gbèdéke ni pé oṣù mẹ́ta la fún ọ oṣù mẹ́ta la fún ọ kó o fi ṣe nǹkan báyìí tó o bá ti lè ṣe láàrin oṣù mẹ́ta wọn á yọ gbà tí o lè ṣe láàrin oṣù mẹ́ta yẹn ni wọ́n fi ń yọ wọ́n dànù o ẹ má kàn déédéé rò wípé bóyá pé nǹkan tẹ̀ kàn déédéé rí wọ́n ń yọ wọ́n dànù wọ́n ṣe nǹkan kan fún wọn iṣẹ́ tán rán wọn ni wọ́n lè ṣe iṣẹ́ ẹdẹ tòrutòru tí wọ́n rán wọn ni wọ́n lè jẹ́ sẹ́yẹn that is why tí wọ́n fi ń rán wọn tán fi ń yọ wọ́n dànù gbogbo ẹ̀ náà ti fi lẹ́tà gbogbo àwọn ọba yín ni wọ́n ti kó lẹ́tà lé lọ́wọ́ wọ́n ti kó àwọn òfin tuntun míì jáde fún àwọn ọba yín kódà gbogbo àwọn kọmíṣánná ilẹ̀ Yorùbá náà ti kó lẹ́tà lọ́ba bó ti yẹ pé púpọ̀ nínú wọn oníjìbìtì ni wọ́n tẹ́lẹ̀ gbogbo àwọn ibi tán mọ̀ pa àti lè dèrè ọkàn náà ti lọ kọ lẹ́tà sí wọ́n wá kó àwọn ọmọ wọn jáde wọ́n kó àwọn ọmọ yẹn jáde torí wọ́n mọ̀ pé àwọn ọmọ tó lè dàbò bò yín láti gbà yín wọ́n ti kó wọn kúrò nílé báyìí wọ́n ti kó wọn lọ sí Somalia wọ́n ní kán lọ dàbò bò wọ́n ìrírú ẹ̀rí láyé mi èmi ò mà bò tán fi sílẹ̀ sí Yorùbá àwa tá a sì ní ìdí àbò nílẹ̀ wa ẹ̀ tí ìdàbò bò wá tán ẹ wá lẹ fẹ́ kó àwọn èèyàn jáde láti máa lọ dàbò bò yàn kan níta ẹ̀rí pọ́rọ̀ òpònú lẹ́ ń sọ ṣé ẹ̀rí pé ìwà òpònú ìwà aláìní ìrònú lẹ́ ń ṣe yẹn ìwà dìdìrìn èmi ò rírú ẹ̀rí láyé mi ìlú tó yẹ pé pípa náà ń pa àwọn èèyàn Boko Haram wà nínú igbó kó mo máa ṣe nǹkan Ọlọ́run kí ló dé tó dá mi sí ìlú tó ń pè ní location náà yìí gan kí ló dé tẹ́ ẹ dá mi sí ìlú ìgan Ọlọ́run ṣàánú fún mi Ọlọ́run dáríjì mi mo sì mọ̀ pé ìlú rẹ̀ lẹ dá mi sí àwọn olórí ni mo sì yàn mi ò sì lú yà o torí ìlú tó ń sàn fún wàrà àti fún oyin ni mo yà ṣùgbọ́n olórí ni mo sì yàn mo sì olórí yàn gidi gbáà ni mo sì yàn ẹ ti jẹ́ kí sí olórí yàn àwọn ìkà tẹ̀m̀bẹ̀lẹ̀kùn apanilẹ́kùn jayé strike country ojúbu ẹkùn ńlẹ̀ gbé mi lọ èmi ò rírú ẹ̀ rí Boko Haram sì ń kidnap ní nọ́ọ̀tì lọ́wọ́lọ́wọ́ wọ́n sì ń jíyàn gbélé everyday kó àwọn èèyàn àwọn tẹ́yìn kó lọ sí Somalia yẹn kó wọn lọ kojú Boko Haram nígbà tẹ́ ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tẹ́ ti papapapa sínú igbó tán ṣùgbọ́n àwọn tó wá jẹ́ olórí tẹ́ mọ̀ pọ́n máa ń pa wọ́n ṣeré ń bẹ̀ yẹn ni ẹ wá kó wọn torí pé ẹ wò pé tẹ́ bá kàn ní kẹ́ máa wéèsì wọn kò ní dáa ẹ kúkú wá kó wọn kúrò nílùú ẹ kó wọn lọ sí Somalia ẹ kó wọn lọ sí Somalia pé kán lọ máa dà àbẹ́ ẹ̀gbọ́rọ̀ tẹ́ sọ ni kán lọ máa dàbò bò wọ́n kán lọ máa dàbò bò wọ́n ǹjẹ́ ẹ ti dàbò bò lú yín ná ṣé ẹ ti dàbò bò lú yín ẹ jẹ́ ìrìn ẹ mo fẹ́ fàyè yín rin tí ẹ jẹ́ ń fàyè yín rin tí ẹ jẹ́ ń fàyè àwọn ọlọ́pàá wa rin tí bọ̀dá Peter abẹ́ ẹ̀ mọ́ gbọ́ ṣé wọ́n ti dàbò bò wọ́n tán àwọn tó wà nílé tán ti dàbò bò wọ́n tán Boko Haram sì ń pa wá tán nínú igbó wọn ti dàbò bò wá tán o ẹ wá lẹ fẹ́ kó àwọn èèyàn lọ Ọlọ́run bọ̀dá Buhari bọ̀dá installation mọ́yà rí rẹ̀ wà jẹ́ o bọ̀dá installation mọ́yà rí rẹ̀ ó burú o bọ̀dá Buhari bọ̀dá Tinubu ayé yóò bàjẹ́ sá dádì wa ẹ jẹ́ kó ní yóò pẹ́ sá o èmi ò lè pe Buhari ní bọ̀dá torí bọ́ì ni kì í ṣe bàbá ló wà bẹ́ẹ̀ kì í ṣe Buhari kì í ṣe bàbá kọ́ ló wà bẹ́ẹ̀ náà báwo mo ti máa pè é ní dádì Tinubu nìkan la lè pè ní bàbá ṣùgbọ́n wọ bọ́ì ní ẹ̀ náà ṣe bí installation ní ẹ̀ náà kọ́ tiẹ̀ wá bẹ́ẹ̀ gbàgbàgbà lọ́wọ́ mi ò lè gbàjọ́ ọdún 2-3 lọ lọ́wọ́ mi bọ̀dá ní ẹ̀ náà sáwọn ọmọ bó ṣe ń lọ ni ṣebí torí pé kí àìsàn kó má bàa pariwo síta lẹ́bí ń fowó di lẹ́nu lójoojúmọ́ bọ̀dá Tinubu dádì Tinubu èso oríta bọ́bí jagabutu ẹ̀ ní gbádùn sà
Daddy ẹ má bínú sà. Dákun jọ àwọn tó mú wá yìí nǹkan burúkú ló mú wá. Dagabutu wá alpha. Dákun àwọn Boko Haram tó kó sínú igbó. Àwọn Fúlàní tẹ́ kó wàgílì tó wà nínú igbó tẹ́ ti lọ mú wàgílì tó ń pa àwọn ènìyàn nínú igbó tẹ́ ti lọ kó wọn. Ẹ wá fẹ́ lọ fẹ̀mí àwọn ọmọ tiwa waste sí Somalia kán lọ dáàbò bò wọ́n tó dàbí wọ́n á lè waste wọn sọ́wọ́n àbí. Fọ́lálẹ́ bá ní ó dáa fún yín. Ọlọ́sùn òní jó dáa ìlú rèé Ọlọ́run nǹkan ń bẹ lábí ọ̀run nílẹ̀ Nàìjíríà. Nǹkan ń bẹ bọ̀dá Tinubu. Nǹkan ń bẹ irúkú tí ó pa bọ̀dá Tinubu ò ní dá Ọlọ́run gbọ́. Ọlọ́run mo fẹ́ kí n mọ̀ làágùn jẹ́ ń pa AC ẹ jẹ́ ń pọ́ fánù. Nǹkan ń bẹ bọ̀dá Tinubu dádì Tinubu dádì wa ọ̀rọ̀ wa ti nídìí ká bẹ̀yìn dádì wa ẹ má bínú. Ẹ dákun ta láṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà dádì Tinubu sẹ́yìn lẹ́sẹ̀ ní ẹ dákun sí ìṣẹ̀kẹ̀rẹ̀ pé ṣé Nàìjíríà ti pààyà yín ṣé Nàìjíríà ló pààyà yín ni àbí àwọn náà pa bàbá yín torí a gbọ́dọ̀ béèrè ẹsẹ̀ wo la sẹ̀yìn gan dádì wa. Ẹ̀yin bàbá Ọ̀jájá ẹ̀yin ọba aládé bàbá lọ́yọ̀ọ́ ta la sẹ̀ ẹ dákun ta ló sẹ̀yìn ẹ sọ fún wa sáwà ni ó dé ẹ má bínú mo ti bú yín mo ti bú yín ẹ má bínú. Ẹ mọ̀ pé ẹnu mi náà ni ẹnu mi ni tẹ́ni ẹnu mi ni ẹ má bínú ṣe ti pé ẹnu mi ni dúró ẹnu mi máa ń yún ó máa ń yún mi kí n máa bú yín nítorí pé mo fẹ́ kẹ́ ẹ já Ọ̀jájá kìdàdé fún ọ̀gàn. Wọ́n láwọn ọba ńláńláńlá nígbà tí mo gbọ́ lẹ́tà kan wọ́n láwọn ọba ńláńláńlá wọ́n náà mọ̀ ń pa lẹ́tà tán kọ sí gbogbo àwọn ọba káàkiri. Bàbá Ọ̀jájá mo ti mọ̀ gbẹ́yìn lọ́ba ńláńlá tán ń sọ o. Ọ̀jájá ìwọ lọ́ba ńláńlá Ọ̀jájá má jẹ́ fún ẹlẹ́gbàndì o. Ó dà mo tún ti ń bú ọ má bínú. Bàbá lọ́yọ̀ọ́ dádì wa kí ló dé tẹ́ fẹ́ báyé wa jẹ́ ni. Bàbá lọ́yọ̀ọ́ tẹ́ fẹ́ báyé wa jẹ́ ni ẹ fẹ́ báyé wa jẹ́. Ẹ tún káwọn ọmọ wa nígbà tá àti ìdààmú bóra wa tó ń bí. Bàbá ṣe ẹ̀rí lẹ́tà tán kọ́ ta ni. Bàbá ṣe ẹ̀tí ìdáwọ̀ ọmọ yìí tí wọ́n kó jáde bàbá kí ló dé. Ẹ dákun tó lọ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ dákun tó lọ ṣe ṣé kìí ṣe pé àwọn náà pa ìyá Tinubu. Ó dàbí pé Nàìjíríà ló gbà ìyá Tinubu. Tinubu wọ́n ti pa ìyá rẹ̀. Ṣé kìí ṣe pé dájú Tinubu torí tí Tinubu ń ṣe fún yìí ó lágbára. Bọ̀dá tó lè dájú ẹni tẹ́ni kó jẹ pírẹ́sídẹ́ǹtì. Ṣé pírẹ́sídẹ́ǹtì tí tó bá jẹ pírẹ́sídẹ́ǹtì tẹ́tẹ́ kò ní kó ní ìsìn ẹ̀yìn sójà ẹ̀mọ́ rẹ tí o ti ń náà bọ̀ lẹ́tà tí ń wá lẹ́yìn tí bẹ́ẹ̀ ká ní ibi tí wọ́n kó ẹ̀yìn lọ. Ẹ̀yin tẹ́ já kíkanjú nu lẹ́tà nínú ológun wọn kò gbogbo yín tán sódà tó gun bá ti wá ká tó bá ti wá dé wọn wá mú gbogbo wọn wá lè àwọn Fúlàní wọn wá bí. Nǹkan ń bẹ ẹ dákun ẹ bá bẹ̀ wọ́n ẹ bá bá wọn bàbá yìí kí wọ́n bá yé wa jẹ́ wọ́n kò gun jà wálé jẹ̀sùn kọ́mù mi òkè ẹ dákun ẹ ṣàánú wa bàbá lọ́yọ̀ọ́ ẹ ṣàánú wa ọ̀rọ̀ tó wà lẹ́gbàá kí n mú mi. Ẹ dákun ẹ lọ rè mọ́ bẹ̀ wọ́n o ẹ rè bẹ̀ wọ́n o gbogbo àwọn ọmọ ogun yìí náà ti kó tán o èmi ń sọ fún yín mi rí ní ń sọ o àwọn ọmọ ogun yìí 140 àwọn akíkanjú náà ti kó kú òlé sódà tí wọ́n wá fi Fúlàní ẹ dákun èèyàn tí Boko Haram 140 bá rọ́pò ẹ̀yin ní ẹ̀ka yẹn state tó wà ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ ti wà káàkiri wọ́n tún ti fẹ́ rìkúrútù wọ́n tún rìkúrútù mi. Nǹkan ń bẹ ẹ dákun ẹ bá bẹ bàbá lọ́yọ̀ọ́ o bàbá lọ́yọ̀ọ́ ẹ má jẹ́ ń bá yín jà o tí ẹ fẹ́ pa àwọn ọmọ wa tán ni bàbá lọ́yọ̀ọ́ ń bẹ yín jà o bàbá lọ́yọ̀ọ́ ń bẹ yín jà o Ọ̀jájá mo mọ̀ pé ọmọ ń pa lẹ́tà sọ́ọ̀pá tán ni tí ẹ fẹ́ pa á tán ni kí ló dé kí la ṣe fún yín gan. Àwọn sójà dòní àwọn ọmọ ogun tó ń kó lọ́bàdàn dòní ìran ti kó lọ sí Somalia wọ́n wò pé káwọn kúkú lọ wéèsì wọn dànù
ẹ sáà sọ̀rọ̀ èmi ó kúkú sọ fún yín ogun ti wọ yàrá tẹ ogun wọlé. ẹ dákun ẹ bá bẹ bàbá lọ́yọ̀ọ́ o bàbá lọ́yọ̀ọ́ rántí àwọn ọmọ rẹ o bàbá lọ́yọ̀ọ́ ẹ rántí àti sùn o Ọ̀jájá rántí ọjọ́ àti sùn wípé tẹ́ bá kúrò lórí ipò tẹ́ wà tẹ́ bá kúrò níbẹ̀ àwọn nǹkan náà tún máa padà dé ibẹ̀ tó dẹ̀ jẹ́ wípé orúkọ tẹ́ bá fi sílẹ̀ kò ní parẹ́ láéláé ṣé bí mo sọ fún yín níjó ni wọ́n máa sọ̀rọ̀ pé àwọn ọba kan ń sọ̀rọ̀ àwọn ọba kan ń ṣe síṣẹ́ kan lábẹ́ńlẹ̀ bàbá yín kan kò ṣiṣẹ́ lábẹ́ńlẹ̀ o àwọn ọba tó ń ṣiṣẹ́ lábẹ́ńlẹ̀ o tẹ́ bá kó 100% wọn sílẹ̀ ti palẹ̀ máa fi rí tẹ́ bá fi mọ́ rí 40% o tó dá sọ̀rọ̀ yìí ṣe rí àwọn ọba ńlá yẹn nílá yẹn ó ṣàti yé yín bí àwọn bàbá lọ́yọ̀ọ́ bí ọba Ifẹ̀ àwọn ọba ńlá nù tí wọ́n rí Buhari tí wọ́n rí Tinubu àwọn ọba ńlá nù o tá a bá ti ń dákọ̀ àwọn ọba ńlá bí bàbá nìbàdàn àwọn ọba ńlá nù o àwọn tá à ń sọ yìí wọ́n ní mítìn tán ṣe o bẹ́ẹ̀ làwọn ọba kéékèèké ń ṣe tiwọn gbogbo náà ń ṣe mítìn o gbogbo pátá ni wọ́n kó síbẹ̀ o wọ́n mọ̀ nípa tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o ṣé nígbà tẹ́ fẹ́ kó sójà 140 jáde tẹ́ kó àwọn ọmọ ogun ọlọ́pàá 140 ọmọ Yorùbá jáde kó nílùú tẹ́ẹ̀dẹ̀ tí ìdàbòbòlù ti yín ṣùgbọ́n ẹ̀yin ní pé kán lọ dàbòbòlù onílùú ṣé ẹ ti dàbòbòlù ti ná èmi sọ fún yín níjó ní mo jẹ́ kó yé yín mo láwọn tẹ́ ń wò yìí wọn nífẹ̀ẹ́ yín àwọn bàbá yín wọn lè ẹ́bà láyé sọ̀rọ̀ sókè tí gọ́fúnà kan bá délé ní tó bá lóun sọ̀rọ̀ sókè bàbá ńlá rọ ni gọ́fúnà kan kò lè sọ̀rọ̀ sókè alami ló máa jẹ́ fún wọn á bá yín rẹ́ gbogbo tẹ́ bá fẹ́ ló máa bá yín ṣe á bá yín ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣùgbọ́n torí pé ẹ máa rò pé ó ti darapọ̀ mọ́ yín kò kàn lè ṣe lójú ta ni ó ń ṣe lábẹ́lẹ̀ alami ni torí pé ó fẹ́ mọ gbogbo information tó ń lọ á dẹ̀ máa block ẹ̀ á dẹ̀ máa lọ gbé fún wọn bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ káwọn kàbá yìí bá yín mú lérè ni àwọn kàbá ò bá yín mọ́rọ̀ tó wà ńlẹ̀ lérè ṣe ẹ̀rọ káwọn kàbá yìí gbogbo ọ̀nà ní Tinubu ń wá láti fi lè jẹ president tẹ̀ ń wò tó wà níwájú ẹ̀ yìí gbogbo ọ̀nà ló ń wá láyé láti lè jẹ president yẹn tẹ́ ẹ bá wá sọ ara yín tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n pa àwọn ọmọ yín nípakúpa torí wọ́n máa kó àwọn èèyàn kúrò ńlé ni o wọ́n sì máa kó sójà lọ gbogbo àwọn tó jẹ́ akíkanjú láàrin sójà ni láàrin àwọn SARS ni àwọn civil defence ni àwọn gbogbo pátá náà máa kó kúrò wọ́n wá fi àwọn Boko Haram replace àwọn Mayeti Allah nígbà tá a ti wà lórílẹ̀ wa tí Mayeti Allah tó ti ń ṣiṣẹ́ tó ti ń dára síbẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọba ńláńlá lè mímọ̀ èmi ò dá wọn mọ̀ musa kan sọ fún mi pé àwọn ọba ńláńlá àwọn ọba rabatarabata àwọn ọba rẹ̀ǹdẹ̀rẹ̀ǹdẹ̀ ẹ ti mọ àwọn tó ń lọ Àbújá bí àwọn bàbá onírò funfun àwọn alágbádá aná àwọn alágbádá sáyẹ́nsáyẹ́n àwọn tí wọ́n rí Buhari nù o àwọn tí wọ́n rí Buhari àwọn ni èyí tó pera ẹ̀ ní ti Olúwo ti tiẹ̀ ń jò ní gbogbo mo sọ fún pé speaker ni media presenter ló náà fún wọn presenter wọn ni òun ni media presenter wọn so that ohun tó ń gbé fún iṣẹ́ tó ń ṣe iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe so ẹ̀ má dàá ẹ fi ilẹ̀ ntì ẹ̀ bá iṣẹ́ owó ló ń ṣe ohun tó ń gbé báwa náà ṣe ń jà fún ìlò náà ń jà fún wọn media jọjọ ni wá àjọ ń present ọ̀rọ̀ náà ń present fún wa náà ń present tiwa ẹni pé gulégulé ẹ̀ lọ́lẹ̀ bóyá owó ti tán àbẹ̀rù ń bọ̀ pọ́n náà fẹ́ wá gé orí wọn lè pọ́ wọ́n kàn máa pọ́n ẹlẹ́kọ̀ọ́ díẹ̀ ni wọ́n kàn máa fún ẹlẹ́gbàá ni kò sí tí wọ́n ṣe fún ẹ̀mí ti ní kán mọ̀ pa wọn lè pọ́ ń bo èmi ò fẹ́ pé ẹlẹ́sẹ̀ tèmi bí kò ṣe kóró onúpìwàdà èmi ò ní kán pọ̀ wọ́n kàn nù ẹ́ nì lílù gidi tí wọ́n á nà lálùbàrà ẹ̀yin lẹ̀ mọ́ ń pàyàwó ò ní pàyàwó kàn kọ́ yín lẹ́kọ̀ọ́ ni agbádá rẹ̀ wọ́n fi nù ẹ́ nì wọ́n á nù ẹ̀ so èrò wá bá ẹ̀ ọwá jókòó jẹ́ má lọ jókòó ọmọ jókòó jẹ́ ọmọ máa sọ̀rọ̀ ẹ lọ jẹ́ kájọ máa present ọ̀rọ̀ náà so ti sú ẹ ni àṣọ àti ẹ̀lẹ́ ìwọ gán mọ̀ pé sẹ́lá wa tá à ń sọ̀rọ̀ ń ṣe náà wákàtí 4 àròjọ lọ ni wákàtí 3 ẹjọ́ ojúmọ́ bẹ́ẹ̀ ń jáde ní so ti sáré rẹ̀ ní ọ̀ ti ṣe ìfọ́sù kan ọ̀tá ẹjọ́ kù ọ́ ti parí sí ẹ̀ ló ti parí sí owó ẹ̀ Olúwo bọ́ta jẹ́jọ́ máa pèsèntì ọ̀rọ̀ tá à ń sọ lọ́jà rí how far now àwọn ọba ńláńlá yín ẹ ṣọ́ra ogun bọ̀ ẹ wá ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa ní gbogbo nǹkan tẹ́yìn náà lè fi dìfẹ́ǹdì ara yín àwọn ọmọ ogun orílẹ̀-èdè East wọ́n ti dúró
ìwọ tó bá lè dìde láti fi ara ẹ̀ sílẹ̀ má retí pé ẹnìkan bọ̀ wá fún ẹ lówó, má retí pé bóyá ẹnìkan bọ̀ wá fún ẹ ní kinní kan, má retí pé bóyá ẹnìkan bọ̀ wá ṣe kinní kan fún ẹ. Dìde báyìí, àsìkò tó wà yìí ló lè jára ẹ. Ogun wọlé o, ogun wọlé o, èmi sọ fún ẹ nìyẹn. Ogun wọlé torí àwọn tó yẹ kán jà fún yín wọ́n ti kó wọn jáde, àwọn tó yẹ kán jà fún yín wọ́n ti kó wọn jáde. Òòṣà ńlá òòṣà Tọ́ládé níyì mo kí yín jàre. Nígbà tí wọ́n lè jà fórílẹ̀-èdè wa tán tó wá kó àwọn ọmọ ogun 144 tó kó wọn lọ sí Somalia pé kí wọ́n lọ mọ́ kọ́ wọn bí wọ́n ṣe máa dáàbò bò olú àbẹ́ ẹ̀gbọ́n wọn ní kán lọ kọ́ wọn bí wọ́n ṣe máa dáàbò bò olú wọn. Ǹjẹ́ ti dáàbò bò olú tiwa náà? Wọ́n hàn dáàbò bò olú wa. Àwọn ọmọ ogun tó fẹ́ rán lọ sí Ìbàdàn jóni tí mo sọ pé wọ́n ti kọ lẹ́tà, wọ́n ti kọ orúkọ wọn, orúkọ tán kọ gbogbo àwọn orúkọ wọn tán kọ pé wọ́n máa fi lọ gbé bàbá yẹn jọ yẹn. Àwọn ni wọ́n kó lọ sí Somalia, àwọn ni wọ́n kó lọ síbẹ̀ yẹn láti lọ rè máa sọ pé kán lọ ẹjọ́ ààbò wo ló wà nílẹ̀ Nàìjíríà. Tí ìdàbòbò wá tán ẹni kan máa lọ dáàbòbò àwọn kan, ẹ̀rí pórí yín ò pé sẹ́ẹ̀lù nù. Èmi sọ fún yín níjọ́ ni mo ní Nàìjíríà ti expire ẹlẹ́ẹ̀gbọ́. Mo lórílẹ̀-èdè Nàìjíríà ti expire, 1914 amalgamation ó ti expire. Èmi sọ fún yín pé a máa padà gbé NAFDAC torí NAFDAC gan ti ń dọwọ́rú. Dẹ́ sáré fi kinní kan wẹ̀ ní tí kò lè mọ̀ pé NAFDAC gan ti ń dọwọ́rú. Wá ẹ bá mi wo àwòrán yìí, ẹ bá mi wo oúnjẹ olórí burúkú kan tó lò tán náà ṣe jáde. Mo sọ fún yín níjọ́ ni mo ní kẹ́ ẹ má gba oúnjẹ lọ́wọ́ wọn. A ní kẹ́ ẹ má gba oúnjẹ. Jẹ́ kí n kọ́kọ́ fi àwòrán àwọn fọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n kó lọ sí Somalia. Ẹ máa wò, ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àwòrán wọn hàn yín. Àwọn ọlọ́pàá wa tí wọ́n kó lọ sí Somalia, ẹ jẹ́ n fi wọ̀nyí kẹ́ ẹ lè rí i pé mọ́fò. Ẹ jẹ́ kí n fi ti BBC, ẹ jẹ́ kí n fi hàn yín. Ti BBC ni màá fi hàn yín so that ẹ lè àjọkà so that ẹ lè rí wípé BBC mọ́fò ohun tí BBC bá rí ni BBC máa ń sọ o. Ìtètè gbé fake news o, òun ìtètè gbé fake news. Ṣé ẹ ti rí wọ́n ní ọlọ́pàá Nàìjíríà 144 ti lọ sí orílẹ̀-èdè Somalia láti kọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè náà níṣẹ́. Ẹ dákun, iṣẹ́ wo lórílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kọ́ wọn? Iṣẹ́ wo lórílẹ̀-èdè sáà ti kó àwọn ọmọ tọ̀dọ̀ tiwa tán. Àwọn mobile police náà máa ń lọ waste dànù nre àwọn mobile police ni torí mobile police tán ń pè ní mopo. Àwọn ni wọ́n ń wọrú àwọn aṣọ ìtàn lo fìlà green tí wọ́n dẹ̀ ń lo aṣọ ṣòkòtò báyìí tí wọ́n dẹ̀ ń lo dúdú sókè. Green náà wọ́n lo green. Àwọn náà rèé, àwọn nìyẹn ń lo fìlà green. Àwọn mobile police tá ń pè ní mopo, àwọn mopo ni wọ́n máa ń kó lọ. Àwọn náà máa ń sábà kó lọ sí orílẹ̀-èdè káàkiri. Ṣùgbọ́n ilé tó wà nílẹ̀ báyìí wọ́n mọ̀ kó ṣe jẹ́ ọmọ Yorùbá gbogbo ọmọ Haúsá náà máa ń kó wọ́n máa ń mix wọn mọ́ra wọn ni. Ṣùgbọ́n ilé tó wà nílẹ̀ ẹ̀wọ̀n ọmọ yín ni wọ́n kó jáde. Ṣé ẹ̀rọ ológun olójú bí ojú ehoro rèé? Wọ́n ti kó àwọn ọmọ yín lọ sí Somalia báyìí o láti lọ kọ́ wọn láti wọ ọ́n ní iṣẹ́ àti láti lè pèsè ààbò tó péye. Wọn yóò lo odidi ọdún kan ní orílẹ̀-èdè náà. So kan tó dé ṣé wọ́n ti ní ṣèkà. So ojú tìyẹ́ ni àparò fi ń rína báyìí o. Tójú tìyẹ́ ni àparò fi ń rína báyìí o. Ẹ ronú dáadáa o. Àwọn ọmọ yín náà ti kó jáde yìí o. Yíbò àti Yorùbá ni wọ́n kó kúrò báyìí o. Àwọn ni wọ́n kó lọ. Àwọn náà fẹ́ lọ fẹ̀mí wọn ṣòfò dànù, kò sáwúsá kankan nínú wọn o. Àwọn ọmọ Yíbò jóní àti Yorùbá tí wọ́n kó lọ tán fẹ́ lọ fi rúgbó níjóní ní Ìbàdàn. Àwọn náà kó lọ báyìí nísìn wọ́n ti kó wọn lọ sí Somalia, wọ́n fẹ́ lọ fi wọ́n rúbọ. Kí ló dé? Ǹjẹ́ ààbò wo ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà tán láwọn ń kóyàn jáde? Àti pé ẹ̀yin ará Somalia ṣe wà òkè sàṣàlàáfíà wà lára yín. Nígbà tá ẹ ń gbọ́ wípé Boko Haram ń pa lójoojúmọ́ wọ́n ń dùnyàn. Nígbà tẹ́ gbọ́ pé wọ́n pa àwọn ọmọ ní Lekki tó gate wọ́n dẹ̀ fún wa ní ẹ̀rí bí wọ́n ṣe pa àwọn ọmọ. Látijọ́ tí wọ́n ti pa àwọn ọmọ ní Lekki tó gate wọn mọ̀ ever láyé mú wọn jáde. Wọn mọ̀ tí mẹ́rin jáde fún wa wípé wọ́n mọ̀ lọ pa àwọn ọmọ rẹ̀. Àwọn sójà wa náà máa ń kó lọ nínú tírọ́ọ̀kì yìí àwọn ẹ̀rí. Wọ́n máa ń kó wọn rè sínú inú pangolo tó máa ń kó wọn sí àwọn rè. Wọ́n ti ń kó wọn lọ báyìí. Ẹ dákun, nígbà tán pa yín ní Lekki tó gate àwọn ọmọ tán pa ààbò wo ni tí ààbò bá wà tó ààbò bá dájú ṣé wọ́n kó àwọn ènìyàn? Eléyìí ló ní Nigeria police are just too much. What hard stock did you use to pick them? I'm sure some of
them legal it, but now I wish they can also send them to Boko Haram camp too. Wọ́n lè send wọn lọ sí Boko Haram camp. Wọ́n lè ever láyé send wọn lọ sí Boko Haram camp. Torí nǹkan tí wọ́n send tán fẹ́ lọ fi wọ́n ṣe, wọ́n fẹ́ lọ fi wọ́n rúbọ ni. Jẹ́ kí n fi fọ́tò tí mo ní mo fẹ́ fi wọ̀n, jẹ́ kí n fi wọ̀n kó o lè rí nǹkan tí mò ń sọ. Nígbà tí Nàìjíríà lóun ti di òrè ẹ wo nǹkan. NAFDAC mo sọ fún ẹ níjọ́ ní mo ní ọ padà wọ one chance last ni. Ẹ jẹ́ kí gbogbo àjọ wo kíní yẹn dákun. Ẹ jẹ́ kí gbogbo àjọ wo. Mo ń bọ̀ o. Ẹ jẹ́ kí gbogbo àjọ wo. Kíni kì í ṣe ráìsì rèé. Ẹ̀yin tẹ́ ń ta ráìsì lọ́jà ẹ lọ mọ́. Ẹ̀yin tẹ́ ń ta ráìsì ni mò ń sọ fún yín o. Ẹ̀yin yóò ló ń jẹ ẹ lọ máa wo ẹ̀yin báàgì ráìsì tẹ́ ń ra o. Òrè o. Ẹ lọ wẹ̀yìn àwọn ráìsì yín. Kí náà kọ síbí? Wọ́n ní produce of Nigeria. Nigeria náà ti ń produce oúnjẹ wa. Mo ń wá nǹkan tí mo fẹ́ fi zoom kíní yìí kó lè tóbi gbangba ni. Mo fẹ́ zoom ẹ̀. Ẹ má bínú. Mo ń lò ẹ̀ ni. Mo ń lò ẹ̀. Òrè ẹ jẹ́ ká jọ wò. Ṣé ẹ ti rí báyìí nísìn? Ẹ jẹ́ kémi àti yín jọ wò. Kí náà kọ síbí? Jẹ́ ká jọ fojú inú wò. Wọ́n kọ produce of Nigeria. Òrè ẹ̀yin tẹ́ bá ń lo gíláàsì ẹ máa lo gíláàsì o. Ó ní produce month lélẹ̀ o. Produce month June 2022. Ayé Nàìjíríà ò ní dá. Nígbà tí mo wà ní 20 April 2021 tọ́láwọn produce oúnjẹ jáde ní 2022. Nàìjíríà òrè o batch number rẹ o number rẹ o May 2030 ní expire ní o ìgbà tó máa expire before May 2030 ló máa expiring before March May 2030 wọ́n wá kọ NAFDAC registration number A14116 registration number. Ó ní ìlú tí wọ́n ti ṣe nù. Kí ni náà ti ṣe o ìlú tán ti ṣe lélẹ̀ òrè ṣe ti rí báyìí. Sẹ́yìn náà ti rí ẹ̀rìn gàdàgbà ẹ̀ òrè. Best before May 2030 produce month June 2020. Ngbà tán ṣe jáde kọ́ ni month produce bí gbà tán bá ṣe nǹkan ni produce ṣé bí gbà tán bá ṣe nǹkan ṣé bí nǹkan pè ní produce ìgbà tá a ṣe wọ́n produce nǹkan ká ṣe nǹkan jáde ní month tá a ṣe ó ní 2022 June 2022 best before May 2030 registration number NAFDAC kò ní yí ọ ayé ò ní dáa bọ́ọ̀ ṣe gbé òǹtẹ̀ bọ́ọ̀ ṣe ń gbé òǹtẹ̀ lù nǹkan ṣe rí báyìí ní sí pé NAFDAC àti Nàìjíríà ń ṣiṣẹ́ pọ̀ ni ṣe ẹ ti rí báyìí ṣe ẹ ti rí wọn báyìí ẹ wòlú tí wọ́n ti ṣe Nasarawa state ni wọ́n ti ṣe oúnjẹ yẹn jáde Rukumbi Doma local government Nasarawa state òun rèé o ṣe ẹ ti rí wọn báyìí ṣe ẹ ti rí wọn oúnjẹ tá a ní ẹ mọ́ gbà lọ́wọ́ Tinubu rèé o ẹ mọ́ gbọ́ oúnjẹ lọ́wọ́ Jagabutu o oúnjẹ táwọn olóṣèlú bá pín fún yín ìjẹkújẹ ni àwọn oúnjẹ tó ti bàjẹ́ ráìsì ni ó rèé cup of rice cup of water wọ́n ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe mọ̀ sí ó rèé wọ́n produce oúnjẹ jáde ní 2022 ṣé 2022 la wà ní a wà ní 2021 Nàìjíríà ń gbé 2022 lórí báàgì ráìsì ó dàbí pé nǹkan mi ti dé nǹkan mi àti Ọlọ́run tẹ́ ẹ bá lọ gba oúnjẹ kóúnjẹ tẹ́ ẹ bá lọ gba oúnjẹ kóúnjẹ àfìgbà tí Nàìjíríà dorí kodò àfìgbà tí Nàìjíríà pàpà dorí kodò ìrírú eléyìí rí o Nàìjíríà mọ̀ bá ń pín ètò yẹn dákun bá ń sí ètò ohun títà bá ń zíà rẹ̀ ẹ mọ̀ bá ń zíà ẹ mọ̀ bá ń zíà rẹ̀ síta ẹ̀jẹ̀ kí gbogbo ayé rí ráìsì yìí o irọ́ ni ráìsì yìí o producer of Nàìjíríà orúkọ olúwa náà gbélé gàdàgbà yìí o ẹ̀yọ́ ọmọ location 9 Fúlàní Nàìjíríà ọ̀rí báyìí kọ́ńtírì yìí tí mo láàfin ilẹ̀ fún yín àti fi kọ́ńtírì ilẹ̀ fún ẹ̀yin Fúlàní tẹ̀bí ẹni orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pè ní ilẹ̀ baba ńlá baba yín
yín nígbà tí fódíò wá nígbà náà madam fódíò tó dẹ̀dẹ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ tí wọ́n kọ fún ìran bàbá ńlá yín kò sí wàhálà àǹfààní wà fún yín láti lè jogún nàìjíríà ṣùgbọ́n kì í ṣe orílẹ̀‐èdè yorùbá orúkọ yẹn àwábùn yẹn máa jẹ́ nàìjíríà ṣùgbọ́n ilẹ̀ nàìjíríà yẹn gbèdéke yín àbújá ní nàìjíríà yín wà ẹ lọ àbùn yín gan lábújá ẹ̀yin náà lẹ́nu àbújá máa mú lọ capital of shrine ojúbọ ẹkùn gangan ní àbújá wà ẹ máa mú lọ ṣé wá rí ilẹ̀ yorùbá tiwantiwa ìyẹn ò sí fún yín ẹ̀yin ò ní sara ilẹ̀ yorùbá ò kì í ṣe ilẹ̀ nàìjíríà bọ̀tá ti yọ̀ǹda nàìjíríà fún tẹ́yìn bá àtẹ̀yìn náà ẹ̀yin ìjọba ẹ̀yin ọba àtẹ̀yin olóṣèlú tẹ́ bá lé nàìjíríà lẹ sì fẹ́ máa ṣe even ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá sì wò pé nàìjíríà lẹ́yìn sì fẹ́ máa ṣe àǹfààní wà fún yín láti lè máa jẹ́ orúkọ tá à ń pè ní location 9 òrè ẹ lè máa jẹ́ bẹ́ẹ̀ so that ẹ̀yin lè máa lo nàìjíríà lọ ṣùgbọ́n àwa ò lo nàìjíríà mà wò fẹ́ àwa ò bá yín ṣe nàìjíríà papọ̀ ẹ̀yin lè máa ṣe nàìjíríà yín lọ ẹ̀yin sì máa jẹ́ bẹ́ẹ̀ so kí Ìgbò jáde kúrò ní nàìjíríà kí Yorùbá dẹ̀ jáde bí àwọn Arẹwà middle belt náà káwọn náà wá bí wọ́n ṣe kúrò ní orílẹ̀-èdè yẹn àǹfààní wà fún àwọn ọmọ Arẹwà ọmọ Ìgbò ọmọ Haúsá tí wọ́n bá wò wípé àwọn sì láìkì orílẹ̀-èdè yẹn àǹfààní wà fún wọn láti parapọ̀ kí wọ́n máa jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ káwa tá a kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká máa lọ torí òrè ẹnìkan pè mí ní àná ó ní ẹ dákun gbà wo láti passport ilẹ̀ yorùbá pé torójú ń ti àwọn káàkiri orílẹ̀-èdè àgbáyé ó ní gbogbo ibi tó ń bá mọ́ páálí àwọn tó ní ṣe náà fọṣẹ́ yí àwọn táwọn bá fẹ́ ṣe nǹkan ó ní wọ́n tiẹ̀ fáwọn oníṣẹ́ mọ́ pé torí pé nàìjíríà làwọn wọ́n sọ pé ṣe báwọn ní nǹkan tó lè tó ń ṣe yẹn fáwọn òrè ẹ wo nǹkan produce month òrè produce month jẹ́ ń gbé síbẹ̀ kó o rí dáadáa òrè kí náà kọ̀ yìí produce month June 2021 bóyá mi ò dẹ̀ gbé èbó ẹ dákun ẹ yá mi lé èbó ẹ yá mi lóyìnbó mi ò gbóyìnbó mọ́ o produce ṣe bí kí náà ń pè ní produce kí náà ń pè ní produce lóyìnbó ṣe bí ìgbà tí wọ́n bá ṣe nǹkan ni wọ́n ń pè ní produce ẹ dákun ẹ bá mi pe Ṣàngó ló léèbó mi wá yá mi léèbó Captain Ṣàngó ẹ wá yá mi lóyìnbó o ẹ dákun ẹ wá kọ́ mi léèbó o ẹ dákun torí ọlọ́ ẹ wá kọ́ mi léèbó ẹ wo tí nàìjíríà ń dá lára fún wa RIP nàìjíríà ẹ wo location náà yẹn dákun ẹ ṣàánú wa wọ́n produce oúnjẹ jáde ní 2022 nígbà tí mo wà ní 2021 dálásẹ̀ ẹ dákun dálásẹ̀ ẹ dákun dálásẹ̀ o ẹ dákun dálásẹ̀ o ẹlẹ́gùdá lọ́sẹ̀ lórílẹ̀-èdè wa o nígbà tí nàìjíríà wà ní 2021 tó ń gbé 2022 lórí orúkọ oúnjẹ ẹ dákun bọ̀dá Peter ẹ dákun ẹ yá mi lóyìnbó wọn ò gbé èbó mọ́ àwọn èèyàn tiẹ̀ ti sẹ́ǹdẹ̀ sọ́dọ̀ mi mo ní ẹ̀yìn èèyàn ẹ̀ sọ̀rọ̀ ní àwọn èèyàn gò tí ẹ̀ fọkàn sí lọ títí ẹ dákun ẹ ṣàánú mi 2022 ni àbí ẹ dákun ṣé 1 dédé ni àbí 2 22 ni mo rí 20 àti méjìlélógún ogún 20 méjìlélógún 22 20222 ẹ dákun ẹ ṣàánú mi gbà mo wà ní 2021 tán gbé embargo 2022 lórí oúnjẹ ẹ dákun ẹ ṣàánú ajé wọ́n tún wá ní US báyà ní 2030 tí NAFDAC eléri ibú tọ́sí rèé gbé NAFDAC registration number lé lórí NAFDAC mọ̀ ti gbàbọ̀dé ṣe ti rí ní ìsìtẹ́ bá dédé rógùn kan tẹ́ rí NAFDAC ń bẹ̀ irọ́ ni NAFDAC nàìjíríà ti gbàbọ̀dé ẹ pariwo síta gbogbo oúnjẹ tí NAFDAC ń gbé òǹtẹ̀lé lórí wá sùn mí sí kóòtù ẹlẹ́rìí rèé NAFDAC sùn mí sí kóòtù ẹ̀rí rẹ̀ lọ́wọ́ mi nígbà tí mo wà ní 2021 April 20 òní ní April 20 ni mo wà yí ẹ ṣàánú mi NAFDAC sùn mí sí kóòtù mo fẹ́ pawó NAFDAC sùn mí sí kóòtù tẹ́ni ọmọ ológo ló kọ́ mi Ọpẹ́yẹmí àti mọ́ pè mí lọ́pẹ́yẹmí ìyá àti bá mi Ọpẹ́yẹmí Ọláìtàn tẹ́ni ọlá ó kọ́ mi nù tẹ́ni ọlá Ọpẹ́yẹmí Ọláìtàn dákun bá ń kọ́ sínú ṣúlẹ̀tà yẹn ṣúlẹ̀tà bí kí lè ń pè bá ń kọ́ sínú rẹ̀ dákun wá sùn mi mo fẹ́ pawó ẹ dákun Ṣàngó ló máa gírí NAFDAC nàmbà ọlọ́ngọ́ ògúnláka yóò sì mọ́lẹ̀ wọ́n ní tẹ́ni Peter Abiodun tẹ́ni you no go kill us with this your agitation you too much ẹ ṣeun gan ni ẹ dákun ẹ̀yin ní ẹ gbà mí
ẹ dákun ṣe rí pé zoo ní country tó yẹ pé màálù náà fi ń kówó jẹ màálù ló ń pọn mi fún wọn ẹ dákun abẹ́ẹ̀ rí nǹkan nígbà tí mo wà ní nígbà tí mo wà ní 2020 tí mo wà ní 2021 tó ń gbé NAFDAC 2022 ẹ dákun àbí ẹ má bínú o ṣé kìí ṣe pé àwa la ṣe mistake ọdún tá a wà ṣé 2022 la wà ní ó dàbí pé àwa la ṣe mistake o ó dàbí pé àwa la ṣe mistake yes ó dàbí pé àwa la ṣe mistake tá a ṣe ni pé ọdún tá a wà ní 2021 2022 la wà báyìí 2022 torí kò yé mi mọ́ o nǹkan ń bẹ lábẹ́ ọ̀run ọlọ́gbọ́n nǹkan ń bẹ lábẹ́ ọ̀run èèmọ̀ rèé ará àdúgbò èèmọ̀ rèé lóde ẹ dákun ẹ bá wa sọ fáwọn yóò lóúnjẹ wa káwọn yóò lóúnjẹ wa máa wo ẹ̀yìn báàgì oúnjẹ tí wọ́n ń tà fún àwọn èèyàn nígboro mọ̀mọ́ rẹ̀ ń kí aré adẹ́tù ẹ dákun ẹ bọ́ bí ẹ wá wo ohun tó ń lo ẹ dákun ẹ yá mi léèbó bó torí rẹ̀ pé mi ò lo gíláàsì mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ dákun ẹ bá wọn ṣé gíláàsì mi ò rí náà dáadáa rèé ráìsì ní òrè bag of rice kí n fi hàn yín dáadáa bag of rice rèé o nǹkan lórúkọ ráìsì ń dáadáa lókè ní bí kinní kan lámàsì bí nǹkan ni pride mo sábà pé mo rí yún nutrition fact rèé ẹ rí pé rọ́ ni gbogbo tẹ̀ ń jẹ látijọ́ yìí ṣe rí pé rọ́ ni ṣe rí pé rọ́ lẹ̀ ń jẹ ṣe rí pé rọ́ lẹ̀ ń jẹ kinní kan lélẹ̀ olam rice lélẹ̀ yìí o bí olamsi kinní kan nu méjèèjì o rèé bí olamsi sí lélẹ̀ olamsi rice lélẹ̀ o àbí ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà irú ráìsì wo tún lélẹ̀ yìí tán produce jáde gbogbo bag of rice yín tẹ́ bá ti ń rí ẹ dákun ẹ máa wọ ẹ̀yìn rẹ o ńgbà tá a wà ní 2021 tí wọ́n ń gbé 2022 lórí oúnjẹ adẹ̀ ń sọ fún yín pé kẹ́yìn ìyá ẹ̀ má gba oúnjẹ ẹ̀sọ́nu mọ́ kẹ́ ẹ má bá yí ara yín jẹ́ nítorí oúnjẹ òfò tẹ́ ń jẹ kiri a ní kẹ́ ẹ má gba oúnjẹ mọ́ lọ́wọ́ wọn ẹ má gba oúnjẹ mọ́ lọ́wọ́ wọn ìjẹkújẹ lẹ́ ń jẹ yìí ẹ má gba oúnjẹ mọ́ lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí ní ìsìn a tún ti ń bú yín ní ìsìn a tún ti ń bú yín sẹ̀ ṣé mo tún ti ń bú yín ni ṣé mo tún ti ń bú yín ni ẹ tún fúláàgì mi ṣé mo tún ti ń bú yín ni mo ní kẹ́ ẹ má gba oúnjẹ kóúnjẹ inú ẹ tún ti ń bínú so ẹ fẹ́ káwọn èèyàn kú Tinubu wá sùn mí sí kóòtù báàgì ráìsì tó ń ta oúnjẹ àwọn oúnjẹ tẹ́ ẹ kó pamọ́ leléyìí tẹ́ ẹ wá rọ sínú báàgì tíwọ náà ti ṣe mo lẹ́yìn ìyá yẹn sọ fún wa à ń pín oúnjẹ fún yín àwọn èèyàn kọ̀ọ̀kan náà ti ẹnìkan fún wa ní owó díẹ̀díẹ̀ lánàá tá bá ti rí àwọn owó yẹn ṣàjọ tó bá jẹ́ báàgì ráìsì kan ló ká tó bá jẹ́ báàgì ráìsì báàgì ẹ̀wà ní aláàpín ráìsì sẹ́ẹ̀ lórúkọ báàgì táwọn àgọ́ lọ́ọ̀rẹ́ ṣe báàgì jáde àápín ráìsì fún yín ṣé bí ráìsì lẹ fẹ́ jẹ kú oúnjẹ lébi ló ń pa yín á fún yín lóúnjẹ a ní ẹ má gba oúnjẹ òfò mọ́ lọ́wọ́ wọn ẹ má gba oúnjẹ yìí mọ́ torí oúnjẹ tẹ́ fi dìbò rèé ṣé ẹ ti rí oúnjẹ tán ti sọ̀jọ́ 2021 náà ti ráìsì jáde wọ́n gbé 2022 lé lórí so tó bá ti wá di àsìkò tẹ́ ẹ bá fẹ́ dìbò ní 2023 wọ́n wá máa bẹ̀rẹ̀ sí ní máa sọ fún yín pé wọ́n máa gbé jáde fún yín ẹ máa jẹ ráìsì kiri a ní ẹ má gba ráìsì mọ́ ẹ má gba ráìsì mọ́ ẹ má gba oúnjẹ òfò mọ́ ìjẹkújẹ lẹ́ ń jẹ oore nísinsìnyí fẹ́ mọ̀ nísìn nígbà tẹ́ ti rí NAFDAC lórí ẹ̀ NAFDAC number wá sùn mí kò ní dáa fún ẹ wá sùn mí òfò lọ́ọ̀sẹ̀ dànù wá sùn mí sí kóòtù NAFDAC wá sùn mí sẹ́ àní mo fẹ́ pawó èmi fẹ́ pawó mo fẹ́ lówó lọ́dún yìí mo fẹ́ kó zù mí sí kóòtù wá sùn mí kọ lẹ́tà mo ti sọ fún ẹ orúkọ àpèjálẹ̀ mi ni Tẹ́níọlá Ọpẹ́yẹmí Ọláìtàn ọkọ mi débẹ̀débẹ̀ ọkọ mi débẹ̀débẹ̀ ọkọ tó débẹ̀débẹ̀ ló kọ mi sọ gbọ́ bá ọkọ tó débẹ̀débẹ̀ ló kọ mi dákun wá sùn mí sí kóòtù wá sùn mí sí kóòtù wá sùn mí sí kóòtù èmi ń sọ fún ọ ọlọ́ọ̀fẹ́ gbọ́ èmi wí fún yín mo ní ẹ má gbóúnjẹ ọ̀ràn òun rèé mo ní ẹ má gba oúnjẹ kóúnjẹ lọ́wọ́ Nàìjíríà kẹ́ ẹ má gbóúnjẹ òfò lọ́wọ́ Tinubu kẹ́ ẹ má jẹ́ kí Tinubu ta ògo yín inú ti ń bí wọn wọ́n fúláàgì mi orí yín ò pé èmi ò kúkú sọ tèmi mo ti ní ẹ má jẹ̀jẹ̀ kú jẹ mọ́ mo ní kẹ́ ẹ má jẹbọ ẹ má jẹbọ ẹ má jẹbọ ẹ má jẹbọ ẹ má jẹbọ
abẹ́ ẹ̀ wá gbà mí ni ẹ̀ wá gbà mí ni ẹ̀yin ìyá mi abẹ́ ẹ̀ rí nǹkan ńgbà tá wà ní 2021 tí Tinubu ń gbọ́njẹ 2022 jáde abẹ́ ẹ̀ rí wọn ọ̀rọ̀ yìí sú mi o nǹkan ń bẹ èmi sà wá sọ tèmi fún yín òfófó tèmi wá ṣe lé nínú ìlú òfófó méjì tí ń ṣe ju pé wọ́n ti káwọn ọmọ yín ẹ̀yin tẹ̀sí wà nílẹ̀ Yorùbá ẹ̀ sá ṣọ́ra yín dáadáa ẹ̀ ṣọ́ra yín my sister dey we ha àwọn tiẹ̀ ti háàkì already iṣẹ́ yóò rí ni ó ti àtìgbà wọn ti háàkì ẹ̀ èmi gan ń lò bẹ́ẹ̀ ni bọ́n ṣe háàkì ẹ̀yìn èmi gan mọ̀ ń lò bẹ́ẹ̀ ni àìmọye mẹ́sẹ̀jì tí Facebook ti fún mi tó ní ní ṣe prógrámù lónìí ni mo ti gbọ́ yìí ń lọ yìí ń ṣe prógrámù yìí ní ṣe kíni ẹ má ṣe prógrámù babaláwo bá bẹ́ẹ̀ lórí fóònù tí ń fi lò ní àbí wọ́n lọ subscribe fún mi tọ́mọ ni mo ṣe prógrámù lẹ́yìn àìmọye hacking ẹ dàgbà fi wọ́n lè jẹ́ mọ́ háàkì mi lò èmi gangan máa bàbá ńlá háàkà èmi gan háàkà wọ́n háàkì mi èmi gangan fúnra mi wọ́n ti háàkì mi ti pẹ́ ọ̀rẹ́ o Ikus is real special on his visit to his friend abẹ́rẹ́ ilé ayé bí wọ́n ṣe ń ṣe ilé ayé wa wọ́n ṣe ń ṣe ilé ayé wa wọ́n wá ń dà wá ríboríbo a dẹ̀ pariwo fún yín bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yìn kan wà bẹ́ẹ̀ dẹ̀ mọ́ tó ń lọ ṣùgbọ́n torí ìjẹkújẹ tẹ́ ẹ jẹ nítorí ìjẹkújẹ tẹ́ ẹ jẹ anyways èmi ni wá sọ fún yín lénìí pé àwọn ọmọ yín ni wọ́n ti kó lọ sí Somalia àwọn ọmọ ogun sójà wọ́n kó ọ lọ gbogbo ẹ̀yin ológun yẹn wọ́n kó lọ ẹ̀yin tó jẹ́ pé jẹ́ ògbóǹtarìgì tẹ́ jẹ́ yàn pàtàkì wọ́n kó lọ síbẹ̀ ni wọ́n kó kúrò láàrin wa àwọn ni wọ́n kó lọ ṣé wá rí tí mo fẹ́ sọ ní ìsìn ni pé NAFDAC number ni a ní láti charge ká take wọn lọ wọ́n ní eléyìí mọ̀mọ́ yìí ní you can take NAFDAC to court to the fake yóò dáa fún yín wọ́n là lè gbé wọn relé ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yín post rẹ̀ torí NAFDAC ni yín gbé síta gàdàgbà ṣùgbọ́n èmi sọ fún ọ pé tí n bá post kìíní ìwọ tó bá report page mi pé fake ni ṣé wọ́n tó lè ṣe fake rice wọ́n lè ṣe fake NAFDAC number kì í ṣe NAFDAC rẹ ni tó bá flag mi ọ̀ ní jèrè ọwọ́ tó bá fi ṣéun ọ̀ fi gbọ́mọ sí ni ọmọ bíbélì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ẹ̀sáyà ó ní nǹkan méjì ni ó dé bọ́ lójijì ìwọ tó bá padà report page mi ìwọ tó bá flag page mi nǹkan méjì ni ó dé bá yín lójijì ikú ọmọ àti òpó méjèèjì ni ó dé bọ́ gbogbo nǹkan ní rẹ kò sí bọ́ọ̀sì lé lówó tó yóò tán kódà kọ́ ọ nírọ́ ló ń pa yóò délé bọ́ àṣẹ lèmi ń bá rìn kọ́ ọ jẹ́ gí àṣẹ jù bẹ́ẹ̀ lọ kó o kọ́ ọmọ ogun jọ jù bẹ́ẹ̀ lọ kó o máa recruit wọn fún iṣẹ́ ibi nǹkan méjì ni ó dé bá gbogbo ẹni tó bá fọwọ́ rẹ̀ tẹ̀ lójijì pẹ̀lú tí mo rí so kán máa fún àwọn èèyàn níjẹkújẹjẹ sẹ́wọ̀n pé yẹ ká sùn bọ̀bọ̀ tán pè ní NAFDAC sí kóòtù nígbà tá a wà ní 2021 tó ń gbóúnjẹ 2022 jáde ọ̀tún wá kátẹ̀wá ní December la wà báyìí ká ní December ni ṣebí àwò wípé bóyá torí pé a ti bọ́ sí December o bóyá ìdínú tó fi wò pé kóun kúkú gbé 2021 ní 2022 a wà ní April 2021 àti ìbọ̀ sí lájì oṣù àti ìdí May ọtí ń gbé June 2022 lé lórí ọtún wá ní yóò expire ẹ wá dúdú táìmù tí wọ́n fi máa store oúnjẹ ìjọ tán fi ń store oúnjẹ àwọn oúnjẹ tí wọ́n ti fi sínú ilé tán ti kó sínú inú store room lèyí o àwọn oúnjẹ tó wà ní warehouse wọ́n á kàn máa ṣe àwọn báàgì lórúkọ wọn ṣe ti rí báyìí wọ́n á máa ṣe bíbí Tinubu ṣe yẹn á kàn ṣe báàgì lórúkọ rẹ̀ á máa burú àwọn oúnjẹ yẹn sí àwọn oúnjẹ táwọn èèyàn ti pẹ́ ibùgbọ́n bóyá kì í sọ ọdún ìgan náà ṣe ráìsì bóyá àtọdún tó lọ ni ṣe ìpá tọdún tó lọ náà ló ti ń pín ráìsì jáde ṣe ti rí báyìí nísìn ní Nasarawa ẹ wà àwọn oúnjẹ tí wọ́n ń kó jáde nílé Haúsá ráìsì tí wọ́n ń kó jáde nílé Haúsá a ní kẹ́ ẹ mọ́ gba ráìsì mọ́ wọ́n fẹ́ pa yín ẹlẹ́ẹ̀ní gbọ́ ókè o akéde àgbáyé ti dé mo ti gbé dé ẹnu mi ni yìí mọ̀ fi pariwo yín síta ṣe ti rí nísìn akéde àgbáyé ti gbé oúnjẹ dé ráìsì rẹ̀ 2022 ló wà ń bẹ̀ June 2022 ni wọ́n produce rẹ̀ jáde nígbà tán produce ráìsì jáde ní 2022 June tí mo sì wà ní 2021 ṣe é rí pé ó rẹ̀ pórí wọn ò fẹ́ pé mọ́ a wà nínú oṣù kẹrin ogúnjọ́ òní ni ogúnjọ́ oṣù kẹrin ìyá 2021
àwọn sì gbé ráìsì tí wọ́n jáde ní Júùnù oṣù kẹfà 2022 ṣé wá rí pé ó yẹ kí gbogbo mídíà pariwo lórí ọ̀rọ̀ yìí ìwọ tó o bá lérò tó ń wú ẹ yego ẹnikẹ́ni tó jẹ́ followers yín kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ kan pariwo délé ẹ jẹ́ káwọn tó ń ṣe rálì káàkiri ẹ dákun ẹ bá mi lọ rẹ̀ ya fọ́tò kínní kẹ́ lọ bá mi fọ́ èmi ó sẹ́ndì rẹ̀ síta ẹ sára bá mi fọ́ ẹ bá wa fọ́ fọ́tò yẹn síta ẹ bá wa fọ́ gbogbo ibi tẹ́ bá ti ń ṣe rálì lọ ẹ mọ̀ mú un dání pé ìdí tá a fi ní kẹ́ ẹ mọ̀ gba ráìsì rẹ o gbogbo ibi tẹ́ bá ti ń ṣe rálì káàkiri ẹ dákun ẹ bá wa fọ́ Ọmọlúkà gbogbo ibi tẹ́ ẹ bá ń lọ ẹ dákun ẹ bá wa fọ́ ìṣọ̀kan ẹ máa fọ́ o Yorùbá ronú ẹ máa fọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rálì káàkiri ẹ̀yin Ọ̀rànmíyàn gúrùpù tó Ògùn stéètì ẹ̀yin Ọ̀rànmíyàn Ẹ̀gbá ẹ̀mí ó fún yẹn ẹ mọ̀ bá ń fọ́ gbogbo tẹ́ bá ti ń ṣe rálì káàkiri ẹ̀yin Ọ̀rànmíyàn gúrùpù ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ti tẹ́ ní ọmọ ológo wa ó yá ọmọ ológo tó gbéra tán ẹ dákun ẹ bá mi fọ́ ẹ bá mi lọ rè fọ́ jáde ẹ wà bá wa máa lẹ̀ káàkiri pé n ta fi ní ẹ mọ́ gba ráìsì mẹ́yìn ìyá wa ẹ wà á dákun gbogbo ẹ̀yin tẹ́ ń lo àárín ọjà yẹn tẹ́ ń bá wa kígbe káàkiri yẹn ẹ ní sìnkú ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe rálì káàkiri lójúgbó sójúgbó lójúlé dáàrin ọjà gbogbo títì yẹn àìsàn burúkú ò ní wọlé tọ̀ yín ẹni tó bá wá lòun fẹ́ di yín lọ́wọ́ ń tẹ́ ń ṣeun ẹni tó bá wá lòun fẹ́ di yín lọ́wọ́ tán bá rán ọlọ́pàá wá ń bá pé wá wọn ò ní pé lọ gbogbo ẹnikẹ́ni tó bá wá lòun fẹ́ salami òun fẹ́ gbàbọ̀dẹ̀ pé òun ò fẹ́ kẹ́ ẹ kúrò nínú oko ẹrú yẹn pé kẹ́ ẹ máa jẹjẹ kújẹ ni wípé gbogbo wàhálà tẹ́ ẹ̀ ń ṣe lásán àtòrò inú òrùn tẹ́ ẹ̀ ń yí kiri torí ẹ̀yin náà mọ òrùn tó wà Nàìjíríà nínú òrùn òjò náà òjò pa wọ́n òrùn ó pa wọ́n ẹlẹ́ni wọ́n fi rìn káàkiri ní gbogbo ojúgbó káàkiri gbogbo inú ọjà káàkiri wọ́n fi ń pariwo ẹ wà bá mi fọ́ mo ní ìwọ̀ kó wà jókòó kalẹ̀ ọ wà ní tán sọ ò ní túmọ̀ ọ ní jèrè o ajèrè òjèrè o ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ̀ ọ̀ lè jèrè ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀ ọ̀ lè jèrè adèrè ò sì í jèrè ọ̀ lè jèrè rárá bèbí òun láṣeyọrí láyé bẹ́ẹ̀ ni bèbí òun nítumọ̀ láyé ọ̀ ní nítumọ̀ bèbí ò sì í róyún oyún tí bèbí bá ní iṣó ní fi ń ṣó ìwọ tó bá jábí amọ tó lọ ní pé káwọn èèyàn máa pín ráìsì tó lọ gba ráìsì ẹ̀sìn ọ̀ ní kúre o ọ̀ lè kúre tó bá jẹ́ káwọn èèyàn máa jẹrú ráìsì tí Tinubu bá ń pín ọ̀ lè kúre torí Tinubu ò ní gbé báàgì jáde fún yín mọ́ ó máa ọ ìmọ̀ pé ẹ̀yin náà wo àwọn báàgì tó ti ṣe kalẹ̀ ó ti ṣe kalẹ̀ lórúkọ rẹ̀ ó ti ṣàwọn báàgì yẹn kalẹ̀ lórúkọ rẹ̀ irú àwọn ráìsì ni wọ́n máa rọ sínú ẹ̀ ẹ dákun ẹ wá bá wa gbé gbogbo fọ́tò yẹn bá mi ẹ lọ rè bá mi fọ́ jáde ẹ lọ bá mi fọ́ kínní jáde láti kọ̀ǹpútà níbi tí wọ́n bá ti ń fọ́ àbí wọ́n ti ń fọ́ ẹ sáré bá wa fọ́ ẹ wà mọ́ bá wa mú dání lọ bí tẹ́ bá ti ń ṣe rálì pé NAFDAC gbogbo oúnjẹ tán kó jáde fún yín kán máa wo registration number rẹ̀ kán dẹ̀ máa wo expiring date àtìgbà tí wọ́n sọ ẹ̀ jáde ẹ bá wa sọ fún wọn kán lọ máa bá wa wo time tí wọ́n gbé wọ́n produce ẹ̀ jáde o ìgbà tí wọ́n produce àwọn oúnjẹ yẹn àti expiring date kí wọ́n máa wò country Nàìjíríà ni mo mọ̀ tó ti gbàbọ̀dẹ̀ láyé so yẹ kí NAFDAC tún máa gbàbọ̀dẹ̀ NAFDAC ni ò yẹ kó máa gbàbọ̀dẹ̀ láyé torí inú nǹkan tó ń ṣe oògùn táwọn èèyàn ń lò inú ló ń lọ that is why tí àìsàn fi pọ̀ lórílẹ̀‐èdè àgbáyé àìsàn pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àìsàn pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yín lókè sanná yín ẹ wo bí àìsàn tó pọ̀ tó torí olórí burúkú tán ń pè NAFDAC ti gbàbọ̀dẹ̀ fún wa ẹlòmíì á lo oògùn tán á máa fa àìsàn sí lára àìmọye àwọn ọtí tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títì àìmọye àwọn minerals tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títì a dẹ̀ máa rí registration number NAFDAC níbẹ̀ àwọn èèyàn dẹ̀ ní wọ́n ti tẹ̀jẹ́kújẹ yó ẹ wo nǹkan tán ṣe àbí tẹ́ bára minerals ń gbà mí sí ẹ̀ ní rí registration ẹ̀ ní rí NAFDAC irú omi nísìn NAFDAC wà ń bẹ̀ NAFDAC tìlú wọn orúkọ tìlú wọn wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tìlú wọn wà ń bíbẹ̀ ìgbà tán ṣe jáde wọ́n kọ síbẹ̀ ṣùgbọ́n fẹ́ẹ̀kì ti pọ̀ NAFDAC náà dẹ̀ ti gbàbọ̀dẹ̀ láti ọwọ́ ìjọba NAFDAC tún ti gbàbọ̀dẹ̀ láti Nasarawa tán ti ń ṣe ráìsì jáde ẹ mọ́ gba ráìsì o ẹ mọ́ jẹ ráìsì ẹ mọ́ jẹ ìwẹ̀ ẹ mọ́ gba gàárì o ẹ mọ́ jẹ poison o tẹ́ni ti pariwo báyìí ẹ mọ́ jẹ poison o èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ kò sí ti ń ṣe èmi ti ṣètò mo ti ṣètò tèmi tán bí n bá ti wá èmi ò mọ̀ bá yín gbé gbogbo eléyìí èmi ò mọ̀ bá yín sẹ́ndì ẹ̀ kiri Òsátọ́lá dákun bá ń pariwo fáwọn èèyàn rẹ òsà ńlá ẹ bá pariwo fáwọn èèyàn kán mọ́ gba ráìsì o
ọmọ ọba Adéjọkẹ́ ẹ bá sọ fáwọn èèyàn yín tó jó lólùfẹ́ tẹ́ náà kàn mọ́ gba ráìsì o. ẹ̀yin tẹ̀sí ń ṣe rálì káàkiri gbogbo yín ẹ dákun ẹ bá wa ṣe fọ́tò ráìsì jáde kẹ́ ẹ bá wa ṣe fọ́tò rẹ̀ kẹ́sì mọ́ bá mú káàkiri. èmi ti sọ fún yín tẹ́ bá ti mú ká ẹ mú dáàrin ọjà. ẹ mọ́ jẹ ráìsì kí ráìsì o ẹ mọ́ gba ráìsì o ráìsì jẹkújẹ náà fún yín o. ẹ̀yin ìyá lọ́jà ẹ mọ̀ wẹ̀ yín báàgì ráìsì yín ẹ dákun ẹ bá a ṣèyún ẹ dákun ẹ bá a ṣèyún bó bá ṣe nǹkan tẹ́ ẹ ṣe fún àwọn ìyá wa nù kan tí wọ́n lè là ṣe ń pẹ́ ẹ̀rí náà tún ti fún wa ní ìṣe ẹ̀rí rèé. so tẹ́ bá ti bá wa fọ fọ́tò yẹn jáde ẹ bá wa fọ̀ tẹ́ bá dẹ̀ ti bá wa fọ̀ jáde tán ẹ wà máa mú káàkiri àárín ọjà. ẹ wò ó ẹ má jẹ ráìsì o ẹ má gba ráìsì lọ́wọ́ wọn o ẹ má dìbò fún wọn o ẹ má dìbò fún wọn PDP APC ó lè ń gbogbo wọn o any party ní Nàìjíríà yẹn lọ ni 2023 election yín kò lè host. ogun ti mú ọ báyìí gbogbo ọ̀nà lọ́fẹ́ fi jẹ́ ọwọ́ àwòpọ̀ fẹ́ pa wárun ọ̀ká àwọn ọmọ ogun wa jáde so that ẹ lè kó Fúlàní wọlé Fúlàní á lè máa pa àwọn èèyàn bí ọ ní kú síbi táṣọ ẹgbẹ́ wà. èmi ń sọ fún ọ ẹ má jẹ ráìsì ẹ dákun èmi ó sẹ́ndì fọ́tò síta ẹ dákun ẹ bá fọ́ ẹ bá fọ́ ẹ bá fọ́ síta ẹ bá mú lọ sáàrin ọjà rálì tá à ń ṣeun ẹ jẹ́ kí wọ́n mọ káàkiri kí gbogbo ayé náà lè mọ̀ afẹ́ sùn àwọn NAFDAC yẹn sí kóòtù torí bóyá ó wá sọ fún mi pé gíláàsì wà lójú mi ìyìn lo gíláàsì mi nígbà tí mo bóyá orí mi ò sì àbí ṣé ebi mo rò pé mẹ́mórì mi ti padà ni no ó ti padà mo ti rántí nǹkan àìsí bí 2021 la wà ẹ̀ ń rèé mọ́nítọ̀ mi gan sọ fún mi pé òní ni ọjọ́ ogúnjọ́ 2021 ni mo wà ọ̀dẹ́ ń gbé NAFDAC 2022 lórí oúnjẹ sẹ́yìn kó yẹ ká pariwo síta ẹ má wọ̀rí èmi ò bá yín sẹ́ndì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe blogger gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mídíà tẹ́ ń agitate ọ̀rọ̀ tó yẹ ká sọ àwọn ibi tó yẹ ká pariwo gangan lélẹ̀ àwọn oúnjẹ yìí ni àṣírí wọn tún ti tú báyìí ẹ jẹ́ ká lọ ẹ̀yin tẹ́ ń ṣe rálì ká ẹ dákun ẹ bá ṣe fọ́tò rẹ̀ jáde ní gàdàgbà ẹ wá sí fọ́tò yẹn bíi fọ́tò yóò wá dà bíi ẹ máa ṣe bíi pósítà bíi bánà kan wò sàlẹ̀ rẹ̀ ẹ bá gbé káàkiri ká fi lọ polongo sí àwọn ìyá wa bóyá tí àwọn ìyá wa ó jí báyìí ẹ̀rí tí ò lè kàwé nínú wọn. mo mọ̀ wá lọ́nláìn hello mo wà online ṣé ẹ rí mi ni. Sorry. ẹ dákun torí Ọlọ́run ẹ bá a pariwo síta o ẹ jọ̀ọ́ ẹ bá a pariwo síta o NAFDAC ń ta tún fi lè bá wọn lórí burúkú yìí sẹ́yìn pé bóyá àwọn ìyá wa tí wọ́n di tẹ́lẹ̀ wọ́n sì láwọn fẹ́ máa gba oúnjẹ bóyá tẹ bá tún ti wá gbé NAFDAC eléèdè bẹ̀ tẹ́ tó gbé ráìsì lọ́bẹ̀ pé kán mọ̀ jẹ ráìsì mọ́ Tinubu ti ṣe báàgì ráìsì tí ó mọ ọ̀rọ̀ àwọn ráìsì sí kó mọ̀ bá yí wọn tó dé nìsí yóò tún wọ́nà bú ẹ dákun ráìsì tó ń pín fún wọn ibi tó ti ń kórè NAFDAC ni. Ask your people to get some bag and help. ṣé bóun rèé ṣé bí báàgì rèé mo lè sẹ́ndì fọ́tò rẹ̀ síta kí gbogbo ayé ó rí ẹ̀rí ni NAFDAC number rèé 2021 ni mo wà wọ́n ń gbé 2022 sílẹ̀ ìyá wa Mímíláyọ̀ 2022 báwo 2021 la wà ẹ̀rí ní gàdàgbà ni ẹ̀rí ní yìí tún fi hàn ilẹ̀ kan sí kẹ́ ẹ lè mọ tí ń sọ ẹ̀rí ni ẹ̀rí rèé ẹ̀rí ni ẹ̀rí ọ̀rọ̀ wa òun rèé kẹ́yìn èèyàn wá lè rí nígbà tí mo wà ní 2021 tẹ́nìkan sì ń gbé báàgì ráìsì 2022 sílẹ̀ fún mi sórí yín ò pé mọ́ ni abẹ́rẹ́ pé ó ní ìjọba ò fẹ́ pé mọ́ mo wà ní 2021 ń gbé báàgì ẹ̀yin náà jẹ́ kájọ wò ó ìwọ tó bá lè crop ẹ̀ òun rèé ṣùgbọ́n mi ò bá ń send ẹ̀ síta ṣé ẹ ti rí báyìí òun rèé mọ́ Mímíláyọ̀ mo rí yín ṣé ẹ ti rí báyìí produce of Nigeria ó ní batch number produced month June 2022 wọ́n wá kọ best before May 2030 NAFDAC registration number is A14116 4116 ẹ̀yin ọba aládé ṣé ẹ ti rí oúnjẹ tán ń gbé fún yín gbogbo ẹ̀yin ọba yẹn ṣé ẹ ti rí oúnjẹ tí Fúlàní wá ń gbé ká imọ́lé àwọn oúnjẹ tí Fúlàní ń gbé wá bá yín tó ń fún yín jẹ oore o best before May 2030
wọ́n dé produce ẹ̀ jáde ní June 2022 ẹ dákun oṣù wo la wà yìí a sì wà ní on the 24 2021 la wà òun rèé Nasarawa náà ti produce oúnjẹ jáde òun rèé bóyá tó bá rí dáadáa ẹ̀yin èèyàn mi ẹ wò dáadáa NAFDAC wò wá sùn mí sí kóòtù ká rágbá fún ẹ wò wá gbé mi tẹ́ni ló kọ̀ mí tẹ́ni ọlá ọ̀ràn mọ́ràn ni òun rèé ṣé ẹ ti rí báyìí Olams Nigeria Limited Olams rice OONI rice ni ṣé ti rí Olams rice farm ṣé ti rí báyìí nísìn ó sọ ó ṣe fún mi kó jẹ́ pé ọmọ Yorùbá ló ní iléeṣẹ́ rice tó wà ní Nasarawa yẹn tán ti ń kó àwọn oúnjẹ jáde Olams òrè Olam rice rèé o Olam rice farm ṣé ti rí báyìí àná Igbo àbí kíní kan sì lélẹ̀ bí iṣó sì ní ìkànnú gbogbo rẹ̀ ìrì dáadáa òrè 2,000 àbí 22,000 lélẹ̀ certificate ṣe ó tún ní certificate company wọ́n tún ní certificate ní company wọn gan ṣé ti rí ISO 2020 sorry and ISO 2020 a máa ṣe nǹkan o 22,000 certificate company ṣé rí pé gbogbo kíní wọ́n pé òun rèé Rukumbi Doma Local Government Nasarawa State subsidiary of Olams Nigeria Limited Olam Nigeria Limited Olam Rice Farm Rukumbi Doma Local Government Nasarawa State òré o quality náà tún kọ síbẹ̀ gan tó fún ọ pé quality ni quality wọ́n ti quality ní 2022 jáde òré o ẹ pẹ̀lẹ́ o òré o yóò dà fún yín 20 ní òní ní ọjọ́ òní ní ogúnjọ́ it will expire no irọ́ o produce ṣé bọ̀dá tó ń kọ tẹ́ ń kọ kínní Prince Ọmọjọlá ṣé ṣé expired only produce month produce náà kọ yìí náà ṣé mi ò gbé yìnbó mọ́ ni ẹ dákun ẹ ṣàánú mi ṣé produce kan náà kọ ni ẹ gbà mí ẹ làjà bọ̀dé eléyìí mọ̀ tún ní expire mọ̀ ni ṣé expiring date lélẹ̀ ni no eléyìí ò kì í ṣe expiring date náà kì í ṣe expire date lélẹ̀ náà produce ìgbà tán ṣe jáde ní produce month lélẹ̀ ire best before May 2030 ìgbà tó máa expire ni 2030 ló máa expire ayé yín wá sámálámálá báyìí premier quality rice ẹ rí pé quality ni quality tó gbá ski òrè o premier quality rice quality quantity ni kì í ṣe quality quantity òrè best price ni o òrè o ṣé ẹ ti rí nísìn ẹ̀yin rí náà dáadáa yìí ní gíláàsì ń bí èrè o International Standard Organization ISO certificate company bẹ́ẹ̀ ni ó ní satisfy òrè sorry òrè satisfied ṣe rí àwọn pípì wọ́n sà ní certificate nínú iléeṣẹ́ wọn wọ́n gba sàtì àbọ̀n gba guarantee kan tó lè mọ ọ̀sùn kan jáde wọ́n sà máa ní guarantee ìjọba fún wọn ní guarantee wọ́n sì ti jẹun òǹtẹ̀lú òǹtẹ̀ tán sì jẹun lúre oní NAFDAC òǹtẹ̀ tí wọ́n jẹun lú oúnjẹ yìí oní guarantee wọn rè guarantee certified company òrè wọ́n produce ẹ̀ ní produce month best before NAFDAC number òrè o premium quality rice ni o Olamsi òrè o ṣé ẹ ti rí báyìí ẹ pariwo síta àwọn gbọ́dọ̀ gba ráìsì lọ́wọ́ wọn Tinubu àjẹ ráìsì mọ́ àgbà ráìsì mọ́ ṣé ẹ ti rí báyìí nísìn best before 2030 yóò dá fún 2030 that is pé ìgbà tó máa expire nìyẹn produce month yóò dá fún bọ̀dá tó bá ń kọ́ yàn ayọ̀mí kù produced month June 2022 best before May Nigeria is dumped location 9 lórí irọ́
premium quality rice bẹ́ẹ̀ ni quality ni wọ́n kọ quality sí satisfied company parboil rice best before is expired bí ẹni náà best before yẹn mi pé ìgbà tó gbúdọ̀ gbèdéke ẹ̀ tó gbúdọ̀ ìgbà tó máa dára mọ́ best before ìgbà tó máa dára mọ́ nìyẹn tó máa ṣiṣẹ́ mọ́ ìyẹn ni pé tó máa expire ó ní 2030 ẹ dákun ẹ bá polongo síta torí wọ́n tẹ̀ jẹ́ kí èbó máa hàn léyìn ojú mi gan ti fẹ́ máa wá mi báyìí torí ọ̀rọ̀ yín fẹ́ máa gbómi dé lójú mi nígbà tẹ́ ń rèé o rèé ẹ bá ń crop rẹ̀ ń rèé ẹ bá ń crop rẹ̀ ẹ bá ń yà síta ẹ jẹ́ n kúkú gbé dáadáa báyìí ó yá ẹ screenshot ẹ gbà screenshot ó yá screenshot ẹ ó rèé ó yá ẹ screenshot ẹ ó rèé ni ṣé ẹ ti gbé produce month is June Nigeria is no more let's wake up àbí o ẹ jẹ́ ká wake up o ẹ wake up o ọmọ Nàìjíríà ẹ wake up àbí ṣé tí ojú mi ni ò rí náà dáadáa ni ó dáa ojú mi rí náà dáadáa screenshot ẹ̀ báwọn yá ìwọ náà ya nǹkan tá a kọ ìwọ náà ya dáadáa bá ń screenshot ẹ̀ báwọn bá ń screenshot ẹ̀ yóò dáa fún ọ báwọn ẹ ti yà ẹ ti screenshot ẹ̀ ẹ ti screenshot ẹ̀ screenshot àbígbà tí Nàìjíríà dojú ẹ jẹ́ kí n tún fi fídíò yìí hàn yín ẹ jẹ́ ká jọ wo fídíò tí ó ń play ẹ jẹ́ ká jọ wo fídíò yìí kẹ́ wá wo àwọn pípù yìí bí wọ́n ṣe wà ní abẹ́ bíríìjì kẹ́ lè mọ̀ pé Nàìjíríà ti worst ṣé kọ́ńtírì tẹ́ wá fẹ́ kémi rapọ̀ kémi máa wà ní kọ́ńtírì mélòó lórí bí eléyìí lórílẹ̀‐èdè àgbáyé kọ́ńtírì mélòó lórí báyìí ní orílẹ̀‐èdè àgbáyé kì í ṣe kọ́ńtírì yìí ni ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Jẹ́kẹ́mi àti ẹ jọ wo fídíò yìí. Ṣé ìlú lélẹ̀ ṣá? Ṣé ìlú ní ṣá? Gbogbo abẹ́ bíríìjì làwọn onífáìn bàrà ni wọ́n wá tò sí abẹ́ bíríìjì. Kidnapper náà máa wà ń bẹ̀. Oríṣiríṣi èèyàn ló máa wà lábẹ́ bẹ̀ yẹn. Ẹ wá ń sọ nọ́nsẹ̀nsì ń sọ rọ́bìṣì ń ṣe rádaràda. Ẹ ń ṣe játijàti. Ń bọ̀. Jẹ́ jọ wo fídíò yẹn. No. ẹ wòran ẹ̀yin ẹ wòran Sábó la wà ní Ṣàgámù ẹ wòran ẹ̀yin ẹ wòran. Ṣé ń wo àwọn Fúlàní ẹ wò lábẹ́ bíríìjì this is totally nonsense ṣé ẹ rí ni lábẹ́ bíríìjì. Sábó la wà ní Ṣàgámù ẹ wòran ẹ̀yin ẹ wòran. ẹ máa ṣe lẹ máa lọ. Now. Rọ́bìṣì ni gbogbo nǹkan tẹ́ ń ṣe. Rọ́bìṣì gidi gbáà. Lẹ́ ń dán wà. Rádaràda gidi lẹ́ ń ṣe. Tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín. Rádaràda lẹ́ ń ṣe. Rádaràda àtọ̀nkú ẹ̀. Ẹ bá ń gbọ́ rádaràda àtọ̀nkú ẹ̀. Ẹ wọ abẹ́ bíríìjì. Wọ́n wá tòtò bànújẹ́ wọ́n tòtò fò lọ síbẹ̀ yẹn. Ó dàbí pé location yẹn location tí à ń pè ní orílẹ̀-èdè location 419 yẹn ó ti wá worst. Anyways èmi kúkú lọ lẹ́ǹtẹ̀ mi nu èmi ò ní tí mo mú wá fún yín ni pé oúnjẹ àti ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ni mo bá wá ní Adéníkẹ́ Òfì mo kí yín
èmi ó sọ fún yín oúnjẹ ni mo bá wá ẹ bá wa ṣe fọ́tò ráìsì yẹn jáde síta kẹ́ ẹ bá wa pín fún gbogbo àwọn màmá wa bàbá wa gbogbo àwọn màmá wa tó wà lórí igbó tí wọ́n ń pín ráìsì fún tán rò pé bóyá ìyà oúnjẹ ló ń jẹ wọ́n àwọn tó wà láàrin ọjà ẹ gbogbo wọn yẹn dákun torí Ọlọ́run ẹ bá wa lọ fi fọ́tò oúnjẹ yẹn hàn wọ́n kán mọ́ gba ráìsì ìbànújẹ́ o ó ṣeé ṣe wọn ò ní gbé báàgì yìí wá fún wọn mọ́ o ṣùgbọ́n wọ́n máa ṣe ní fọ́tò tiwọn tí wọ́n mọ̀ wá gbé fún wọn kán mọ̀ nǹkan tí wọ́n bá jẹ èmi ò tọ́jú bẹ́ẹ̀ lọ ó dàbọ̀ ọmọ adẹ́rẹ́ lẹ́nu mo fẹ́ lọ rèé jẹun mi ò gbàwẹ̀ lénìí mi ò rẹ́ran létí mọ́ mo fẹ́ jẹun ẹ dákun kí ni kí n jẹ ṣé kémi náà jẹ ráìsì wọn èmi ò ní jẹjẹkújẹ kẹ́ ẹ tó gba oúnjẹ ẹ máa ronú oúnjẹ tẹ́ ẹ bá gbà ẹ máa wo nǹkan tẹ́ ẹ bá jẹ ẹ dákun Adéníkè òfì ẹ bá sọ fáwọn ìyá wa láàrin ọjà o kán mọ́ gba ráìsì o NAFDAC number rèé 2022 ló jáde wọ́n kọ expiring date síbẹ̀ ìyẹn nígbà tí wọ́n 2030 ló máa expire wọ́n dẹ̀ ọ̀sùn ẹ̀ jáde wọ́n produce ẹ̀ jáde ní 2020 ọmọ Yorùbá àtàtà ẹ dákun bí tẹ́ ẹ bá ṣe rálì dé ẹ bá ṣe rálì ẹ bá ṣe fọ́tò ráìsì ẹ bá ṣe mọ̀ pé táwa náà fi mú wọn rèé ráìsì tí wọ́n gbé jáde ẹ sábà wá ṣe fọ́tò yẹn ẹ bá wà ṣe káàkiri ìwọ ṣe háì sí mi lórí WhatsApp mi nọ́mbà tó yín fi sẹ́ndì ẹ̀ sí ẹ mú nọ́mbà mi lórí péèjì mi nọ́mbà tó wà lórí péèjì yẹn tó bá ti ṣe háì sí mi lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo fẹ́ fọ́tò ráìsì irọ́ tán ṣe jáde ká sì sẹ́ndì ẹ̀ sí gbogbo ibi tẹ́ bá ti ń ṣe rálì lọ dákun torí Ọlọ́run ẹ mọ̀ bá a pín ẹ̀yin tẹ́ ń ṣe rálì bó bá ṣe nǹkan tẹ́ ẹ ṣe fún tẹ́ nínú tẹ́ ẹ fi ní jẹ́ káwọn kí gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ wa pé sẹ́yìn káwọn yáyìn òní mọ́ ń gbà tẹ́ ní kán mọ́ gba ráìsì mọ́ wọ́n sì gbà á ẹni káwọn ìyá yẹn mọ́ gba ráìsì kan mọ́ gbẹ̀wà mọ́ wọn ò gbà á ṣùgbọ́n ẹ̀rí yín ń lè mo bá yín mú dé yìí ẹ̀rí tẹ́ mọ̀ fi kásẹ̀ rálì yín lẹ̀ mo bá yín gbé dé yìí ẹ bọ́ ta kí gbogbo ẹ̀ ń tẹ̀ sí sọ̀rọ̀ pátá ẹ sọ̀rọ̀ lé lórí wọn ò gbúdọ̀ jẹ ráìsì wọn ò gbúdọ̀ jẹ ráìsì o wọn ò gbúdọ̀ jẹ ráìsì o kí ni mo wí wọn ò gbúdọ̀ jẹ ráìsì kí ni mo sọ wọn ò gbúdọ̀ jẹ ráìsì èmi ò mọ̀ sẹ́ndì ẹ̀ káàkiri fún yín wo bó bá ṣèyàn 20,000 ni máa sẹ́ndì ẹ̀ sílé ní kílẹ̀ tó sú ń sẹ́ndì rẹ̀ wàlẹ́ ìmọ̀ ṣe gbogbo gúrùpù tó wà lórí kinní mi mo sáà ń pè èèyàn tó wà lórí àwọn gúrùpù lórí WhatsApp mi WhatsApp tí mo ní lórí WhatsApp mi á fẹ́ tó 10 tí mo sì mọ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n yapa mo sáà ń pè èèyàn 2,000 ó gbọ́ kílẹ̀ òde tó sú ló bá tán èmi ó sẹ́ndì rẹ̀ síta ẹ̀ sì mọ̀ rí lè báyé wa jẹ́ báyé tí ń ṣe bàjẹ́ sẹ́yìn náà lè jẹrú ráìsì báyẹ̀ ẹ̀ lè jẹ́ ẹ wá ní káwọn máa jẹjẹkújẹ ẹ dákun torí Ọlọ́run ṣe háì sí mi lórí WhatsApp kí n sì fún ọ ní ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ lé ní pé wọ́n ti káwọn ọmọ ogun wa lọ sí ibi tá a wà wọ́n sì tún ti kó ráìsì ìbú jáde tán fi 2022 lé lórí ló bá tán sódàbọ̀ ó kù wákàtí 3 mọ́mì yín fẹ́ lọ jẹun ó dàrọ̀ inú ti ń ta mí ní tí ìjẹun létè ní ẹjọ́ ni mo wá rò ń ta òfófó ni mo bá dé bàbá nífẹ̀ẹ́ lẹ́tà tí wọ́n fún yín pé ẹ gbúdọ̀ gbọ́ ọmọ Yorùbá láàyè bàbá lọ́yọ̀ọ́ lẹ́tà tẹ́ gbà tẹ́ni wọn gbúdọ̀ gbà wá láàyè àwọn òfin tí wọ́n kà fún yín wọ́n ní tẹ́ bá fi lè lu ṣòfin yẹn DSS ni bàbá ẹ ka lẹ́tà yẹn síta ẹ búra sí tí ò bá sí lẹ́tà lọ́wọ́ yín bàbá ẹ búra tí wọ́n bá fún yín ní lẹ́tà ẹ búra sẹ́ ẹ lọ sí di Ògún kò sílùú tí ò lójúbọ ọ nífẹ̀ẹ́ búra sí tí wọ́n bá fi lẹ́tà ránṣẹ́ sọ láti ọ̀dọ̀ IG tí IG ò bá fi lẹ́tà ránṣẹ́ sí ọ búra sí wọ́n lè gbúdọ̀ gbà wá láàyè mọ́ wọ́n dẹ̀ kóríṣiríṣiríṣi nǹkan síbẹ̀ pé tẹ́ bá fi lè lu sí òfin tí wọ́n kọ fún yín wọ́n ní Boko Haram àbí DSS ni ó wà gbé yín àṣírí mo wá gé fún yín wọ́n fún wọn ní lẹ́tà ìdí tí mo mọ̀ pé ẹ̀yin lọ́ba ńláńlá ni mo fi korúkọ ẹ̀yin méjèèjì yẹn ọba Ifẹ̀ àti ọba Ọ̀yọ́ ẹ̀yin lọ́ba ńláńlá tẹ́ ń rí Buhari tẹ́ sì rí Tinubu dáadáa lẹ́tà tán fún yín wọ́n ní kẹ́ ẹ fi gbàbọ̀dé fún wa ó dà àwa náà ń bọ̀ láìpẹ́ ọba Ọọ̀ni ò lè sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ dẹ̀ ni bàbá lọ́yọ̀ ò lè sọ̀rọ̀ sókè ṣùgbọ́n mi ò kàn sọ fún bàbá lọ́yọ̀ ni pé ẹ rántí pé àwọn ọmọ tiyín ló pọ̀ jù ẹ̀yin sílẹ̀ láwọn ìyàwó kéékèèké ṣé tẹ́ lọ nígbà tẹ́ sílé fún ìyàwó tiyín níjó ni ẹ fẹ́ kọ́kọ́ tiwa náà mọ̀ sílé fún wa ẹ fẹ́ káwa lọ́kọ tí ó máa kọ́lé ńláńlá tó mọ̀ sílé fáwa náà kó jẹ́ pé gbogbo owó táwọn ọkọ tiwa bá ti ń rí Fúlàní nìkan mọ̀ fi sìn ẹ̀yin ní kẹ́ máa gbà lọ́wọ́ wọn ẹ̀yin kọ́lé fún ìyàwó tiyín àbí bẹ́ẹ̀ ṣe dàgbà tó ṣùgbọ́n ẹ fẹ́ kọ́ ọmọ títí wa kọ́lé fún wa àwọn owó tẹ̀ ń rí lórí wa ẹ fi ń kọ́lé fáwọn ìyàwó tiyín ẹ ń kọ́lé sáwọn ìyàwó tiyín ṣùgbọ́n ẹ fẹ́ kọ́kọ́ tiwa kọ́lé fáwa ẹ fẹ́ kọ́kọ́ tiwa jèrè wa ẹ fẹ́ káwa máa solóso káàkiri nígbà tí ò ṣiṣẹ́ nílùú tí ò sóúnjẹ nílùú sódà tààrí bímọ solóso wọ́n tún máa lògo wa sódà tó àwọn ọkọ wa gan wọn ò ní lè gbádùn ìyàwó mọ́nulé ṣùgbọ́n ìfẹ́ máa gbádùn ìyàwó tí kẹ́ máa sílé kẹ́ máa ralẹ̀ fún wọn bàbá nǹkan ń bọ̀ fún yín ṣe é rántí pé ẹ̀yin lẹ láwọn ọmọ ẹ̀yin náà bí àwọn ọmọ tó tó wa báyìí
ẹ sì láwọn tó jù wá lọ kódà tiẹ̀ láwọn ìsínwín irin tẹ́ ẹ kójọ àwọn ìdun tẹ́ ẹ sì ṣe pàjọ sẹ̀ǹpẹ́ yìí lẹ́ ń pamọ́ jọ bí ìdun ẹ̀yin lẹ́ máa ń pamọ́ jọ lóṣù mẹ́ta sẹ̀ǹpẹ́ yìí ni àwọn tẹ́ ẹ pàjọ kí lẹ fẹ́ kó gbẹ̀yìn ayé wọn kí lẹ fẹ́ kó gbẹ̀yìn wọn nígbà tẹ́ bá lọ síbi ṣé ẹ̀yin rò pé ẹ máa pẹ́ níbi tẹ́ wà ni ẹ rò pé bẹ́ẹ̀ tẹ́ máa orí ipò yẹn lẹ́ máa ju sí bàbá ẹ máa pẹ́ bẹ́ẹ̀ tí ẹ máa pẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn sì máa kú lọ́jọ́ kan ní ẹ lè pẹ́ bẹ́ẹ̀ yẹn mọ̀ ń tẹ́ ẹ ti lò lórí ipò yẹn ẹ lè lò tó bẹ́ẹ̀ mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe àjídèwé tó ẹ lè lò tó bẹ́ẹ̀ yẹn mọ́ bàbá ẹ rántí ẹ ronú nǹkan tẹ́ ẹ ń ṣe fún wa tá à ń pariwo fún yín ni kì í ṣe pé à ń bú yín à ń sọ fún yín ni pé kẹ́yìn náà máa ronú wípé ẹ ní ọmọ nílẹ̀ wọ́n wá ń fún yín ní lẹ́tà ẹ̀yin odidi ọba aládé kí olóṣèlú máa gbé lẹ́tà olórí burúkú mọ́ sàǹfààní wá fún yín pé òun ò fẹ́ kẹ́ ẹ tọ́ka sí kẹ́ máa ṣe nǹkan báyìí wọ́n ń là lé yín lọ́wọ́ tẹ́ ẹ bá fi lè kí wọ́n á gbé yín ẹ̀yin tó jẹ́ pé ọba àní mo ń sọ fún ọba ọ̀dọ́ mi lọ́ba àlú mi níjọ́ tó wá mú ọba ìlú tọ̀dọ̀ tèmi ojú mi náà fi wá mú ọba wa ìṣẹ̀ṣe ló mú ọba ìlú tèmi níjọ́ tó wá mú ẹ̀yìn kulé ilé wa báyìí ni wọ́n ti ń wọ́ bàbá wa náà ìjọba ìgbà náà mo kéré ní 1993 mi ò tí ì dàgbà púpọ̀ ojú mi ní 1993 lọ́ba wa jẹ ní ọba ìlú ọ̀dọ̀ wa ń gbà yẹn ló jọba wọ́n mú wọn lẹ́yìn kulé náà wọ́ wọn náà gbà àwọn kan gbọ́ pàṣẹ lọ́wọ́ bàbá kẹ́lẹ́ mọ̀ pé mo kéré mi mo rí yín jọ náà mo rí yín mo mọ̀ ìgbà tán wá mú yín sà ẹ má bínú kábíyèsí o mo ní ìṣòfófó ní kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́ torí pé mo mọ̀ kọ́bọ̀ oníṣẹ̀ṣe ni yín kì í ṣe olóṣèlú ló fi ń jọba kò wá yẹ kí káwọn ọba kan káwọn olóṣèlú olórí burúkú kankan máa halẹ̀ mọ́ yín dádì gbogbo yẹn kọ́ mọ́ halẹ̀ mọ́ yín kábíyèsí o ojú mi náà fi wá mú yín lẹ́yìn kùlé tẹ́ ti rántí ẹ̀yìn kùlé ẹ̀wọ̀n lé tí mo wà yẹn àwa ẹ̀wọ̀n pé yín kùlé wa nínú kọ́ńpáǹdì wa ẹ̀wọ̀n pé yín kùlé yẹn ó yọjú báyìí mo wá rí yín ẹ̀wọ̀ ọ̀sọ̀ kan báyìí tí ó ní àpò níbi àyà báyìí àwọn aṣọ tó máa rán gbà kan báyìí tó máa fi rán sí tó máa lápò níbi àyà báyìí tó máa ń jẹ́ kíní tòkè tilẹ̀ tẹ́ wọ́n jọ́ náà irú kankan ni àwọn olóyè mẹ́ta wá wá ń gbà náà olóyè mẹ́ta mẹ́rin ni ẹnìkan gbọ́ pàṣẹ lọ́wọ́ wọ́n wá ń wọ yín tó bù yín ní ṣòkòtò tó ìjọba ẹ̀rí ìjọba àlọ́ bàbá ìṣẹ̀tẹ̀ ló mọ yín kílódé tí wọ́n ìṣẹ̀tẹ̀ ló mọ yín ojú mi ti rí nǹkan ti pẹ́ olófòfó dádì tó wá yẹ kí olóṣèlú máa halẹ̀ mọ́ yín lẹ́yìn tó yẹ kẹ́ ẹ lọ sí èsì ọjà kẹ́ ẹ bọ́ sínú èsì ọjà kẹ́ ẹ bù wọ́n ní èpè kẹ́ ẹ bu èpè jó wọn kẹ́ ẹ mú àwọn oògùn lákàáyé òsínmẹ́lẹ̀ kẹ́ ẹ fi kán tèyí tó bá fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́ ẹ fi gún sépè fún kọ́rin wọgbó lọ dádì kò yẹ kán mọ̀ ṣe báyìí fún yín o ṣùgbọ́n tó pé mo rí pé ẹjọba oníṣẹ̀ṣe olóṣèlú kọ́ ló fi yín jọba kábíyèsí olóṣèlú kọ́ ló fi yín jọba ẹ̀yin ọba yín olóṣèlú kọ́ ló fi yín jọba tẹ́mi dẹ́ mọ̀ pé orí ipò tẹ́ wà yẹn ẹ̀yin ló tọ́ sí torí kò sẹ́ni tó dupò nígbà náà ẹ̀yin gangan ló tọ́ sí kì í ṣe wípé bóyá àwọn ẹ̀gbọ́n tàbúrò kan ẹ̀yin ni ipò yẹn tọ́ sí ẹ̀yin ni orí adé ẹ̀yin ni ifá mú ifá bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọba pọ̀ báhùn tó jẹ́ pé ìṣẹ̀ṣe ló mú wọn tí kì í ṣe pé olóṣèlú ló fi wọ́n síbẹ̀ ẹ̀yin lolóṣèlú wọn halẹ̀ mọ́ ayé mi ò DSS wọn halẹ̀ wọ́n fún yín lẹ́tà wọ́n fi halẹ̀ mọ́ orí adé tiyín wọ́n fi lẹ́tà halẹ̀ mọ́ yín láwọn tó yẹ kẹ́ ẹ ti fi sàn pọ̀nà kẹ́ ẹ mú ayé lálà kẹ́ ẹ fi sàsí wọn àwọn ọba kan náà mọ̀ ń jí gbé lòdò wọ́n ti gbé ọba kan gbé lẹ́kìtì ọba tán jí gbé nìsín àmọ́ bóyá ọba oníṣẹ̀ṣe ni bóyá ọba olóṣèlú ni wọ́n ti jọba èyí ń gbé tó yẹ kó rí bẹ́ẹ̀ odidi ọba aládé wọ́n ń wo orí ẹ̀yìn ọba àti láàfin ṣé bọ́n lórí adé èsùn ta ni ṣé ẹ̀rù pé orí adé ọba tó jí gbé nìsín ti sùn ta nǹkan ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ojúbọ ẹ̀kàn bàbá àfọbàjẹ́ ẹ̀yìn rí ò lè dà sọ pé mo sọ fún irú ikú tí ó pọ̀ wọ́n ò jọ ọba ẹ̀ ni wọ́n ò jà ọtí méjì báyìí ṣé mọ̀ pé àwọn ọba kan wà irú àwọn ọba kan wà even àwọn ọba gidi tí mo mọ̀ ní ilẹ̀ Yorùbá tí mo mọ̀ pé ìṣẹ̀ṣe ló mú wọn wọ́n pọ̀ báwọn àwọn ọba yẹn pọ̀ báwọn sáwọn irú àwọn ọba tó yẹ pé ìṣẹ̀ṣe ló mú yín báyàn dupò báwọn èèyàn dupò kò kí ṣe wípé bóyá pé tẹ̀gbọ́n tàbúrò níyẹn wájọ ń dupò ẹ̀gbọ́n ló yẹ kó jẹ́ làbúrò jẹ́ dàbí ọba olúwo ìsọ ọba olúwo dẹ̀ kí sáwọn ọba kan bàbá yẹn sáwọn ọba kan ṣe wọ́n ṣé kò wá yẹ kẹ́ ẹ lè kó yẹ kán wá fún yín ní lẹ́tà wọ́n fún yín ní lẹ́tà èmi tí mo mọ̀ gbà tán wá fi yín jọba tán gbé yín níjọ́ náà lọ́hùn tí mo mọ̀ pé ẹ̀yin gan lọ àní ìjọba tán wọ yín báyìí tán bu ṣòkòtò yín sọ báyìí
wọ́n bùsọ̀ kó tó wọ́n báyìí ni wọ́n wọ́n lọ jẹba mo ní bọ̀dá tí ń lọ jọba o bọ̀dá sì là ń pè wọ́n gbà náà mi ní dárúkọ yín bọ̀dá ti fẹ́ lọ jọba o torí àkì pé yín ní dádì ẹ̀wọ̀n bọ́kùn sí bá kéré tó náà gbà náà bọ̀dá náà láàmú fi pè yín bọ̀dá láàmú pè yín gbà náà láti 1993 ní kábíyèsí tọ̀dọ̀ tèmi ti jọba kò dẹ̀ tí ìkú kò dẹ̀ ní kú torí ọba gidi ní ọba ìṣẹ̀ṣe ni ọba ìṣẹ̀ṣe ni kì í ṣe àwọn ọba dẹ̀kúrẹ́dí ọba ìṣẹ̀ṣe ni kì í ṣe àwọn ọba tó jẹ́ wípé kínní kì í ṣe àwọn ọba tó jẹ́ pé wọ́n rẹ́ mú ẹ̀yin ọba gidi yẹn olóṣèlú wa ń fi yín pa wọ́n wá ń fi yín wọ́n wá ń wọ́ yín báyìí olóṣèlú wa mú lẹ́tà wá fún yín lẹ́tà tó yẹ kẹ́ sán mọ́ wọn níwájú orí pé kéèyàn kan fẹ́ máa pàṣẹ fún yín ní ìlú bàbá yín. Hello. mò ń dán olóhùn. ṣé rí bó ṣe ń jí àwọn ọba yìí. dákun jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì rẹ ò bóyá ọba màdámù rẹ sọ̀rọ̀ ni o. kò sẹ́yìn Tinubu kò ṣe ẹ̀yìn Tinubu bó ṣe ń jẹ́. kò ṣe ẹ̀yìn Tinubu táwọn yóò tó bá tí mú Tinubu mọ́lẹ̀ ara rẹ̀ oníbalẹ̀ ó gángan bó ṣe ń jí àwọn ọba gbé bó ṣe ń jí àwọn èèyàn gbé kò sẹ́yìn Tinubu. ó ga o odidi ọba aládé wọ́n wórí ọba aládé tì láàfin àrímọ́ adẹ̀ ń pariwo fẹ́yìn bàbá yẹn ẹ gbọ́ àbí ìmọ̀ pariwo fún yín yóò yọ àbí ìmọ̀ pariwo fẹ́yìn bàbá yẹn sẹ́mi ò mọ̀ pariwo fún yín ẹ̀yin odidi ọba aládé wọ́n wá ń wọ́ yín ẹ̀gbọ́n ṣe ń wọ́ odidi ọba aládé àbẹ́ ìbọn ṣe ń wọ́ kábíyèsí wa wọ́n wá ń wọ́ bàbá báyìí wọ́n ń wọ́ bàbá wọ́n wá ń wọ́ wọn ó ga o wọ́n wá mọ́pà wọ́n mú lẹ́tà tó yẹ kẹ́ san mọ́ wọn ní pèrí etí ó yẹ kẹ́ san lẹ́tà mọ́ wọn lórí nìyà tẹ́ni mọ́ mo ti gbọ́. nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mẹ́wàá ó ń ṣẹlẹ̀ kódà 12 ó ń ṣẹlẹ̀ 100 200 ń ṣẹlẹ̀ nílẹ̀ yẹn ẹ̀yin odidi ọba aládé wọ́n wá mú lẹ́tà wọ́n wá ń pín lẹ́tà fún yín EIG kan pín lẹ́tà fún yín lẹ́tà tó yẹ kẹ́ fi gbá wọn ní etí tó yẹ kẹ́ fi gbá wọn létí Tinubu ń ló mú Buhari wá Tinubu ló ń fi àwọn gómìnà jẹ ó wá tó ń pín lẹ́tà ní ìsìn ẹni tó bá ní pé kó ṣe nǹkan tí ò bá ti ṣe wọ́n máa yọ dànù ni ẹ wá dúdú chief of staff tí wọ́n ti pààrọ̀ lóṣù mẹ́ta náà ń pààrọ̀ ẹ rí ní 3 months náà ń pààrọ̀ wọn náà wọ́n tún tẹ̀lé ti pààrọ̀ míì nísìn wọ́n ní ìyẹn tó lọ síbì kan wọ́n rán yẹn ń sẹ́ kó tó dé wọ́n ti pààrọ̀ míì nígbà tí òṣìṣẹ́ tán ní kó ṣe ẹ wàá ronú Yorùbá ẹ ronú o Yorùbá ẹ ronú ló yẹ kí n play orin yẹn níbẹ̀rẹ̀ ẹ Yorùbá ẹ ronú gbogbo nǹkan tá a bá ń wẹ̀ mọ̀mọ́ fi ṣẹ̀fẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń gbẹ mọ̀mọ́ fi ṣẹ̀fẹ̀ ẹ mọ̀mọ́ fi ṣeré àsìkò tẹ́ ẹ wà ẹ́ lẹ lè ronú àsìkò tẹ́ ẹ lè wà ẹ́ lẹ lè ronú torí pé Yorùbá ó fẹ́ ba ayé yín jẹ́ tán ni Tinubu ó ba ayé yín jẹ́ kò sí. ẹ fi ojú bí wò gbogbo wa ní àwọn ọba ló lè fún wa láṣẹ wípé gbogbo tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ lọ rí àwọn ọba òun sì ń pariwo pírẹsidẹ́ǹtì ẹ wá ní bó ṣe jí àwọn ọba gbé ẹ wá ní kó sẹ́yìn ẹ̀ bó ṣe jí ọba gbé kò sẹ́yìn ẹ o òun gangan yín ni bàbá àṣàlẹ̀ àwọn tó ní kọ́ lọ́mọ jí àwọn ọba yìí gbé yípe tó bá ti jí àwọn ọba gbé. a lè fi mí replace no yóò fi mí replace ni tọ́ bá ti jí wọn pé tán pa wọ́n wá mú ẹlòmíì wọ́n lọ fi replace ẹ̀ síbẹ̀ wọ́n á fẹ́ lòmíì replace léde tó bá máa kó jọba ń bẹ̀ torí oyè. òun gangan ni ká mọ tájẹ́tì báyìí nísìnyí òun gangan ní fa okùnfà pé kọ́mọ lọ́mọ jáwọn ọba yẹn gbé òun gangan ní fún wọn lọ́wọ́. IG ní kúdà. nǹkan tó ń ṣe nìyẹn iṣẹ́ ibi tó ń ṣe nìyẹn òun ló rán àwọn ènìyàn jáde láti máa lọ ṣiṣẹ́ ibi
òun ló rán àwọn ènìyàn níṣẹ́ àwọn eléyìí tí wọ́n bá ti ṣe tí ò bá ti ṣiṣẹ́ wọn tí ò bá ti fẹ́ nǹkan wọn á yọ kúrò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yẹn ẹ wọ́n á mórí àwọn ọba kúrò láàfin wọ́n ń jí odidi àwọn ọba gbé ẹ̀dẹ̀ sì dákẹ́ ẹ̀ ń wòran ẹ wo anyways ṣùgbọ́n tó bá ṣẹ̀ wọlé bá mi pín ètò yẹn kọ́ lè mọ tí mo sọ ẹ mọ́ jẹ ráìsì o NAFDAC number ó gbóǹtẹ̀lú fake rice rice tí ò tí tásìkò tó yẹ kí wọ́n ṣe jáde ó ti gbé jáde so ọmọdé ń lọ ń tèmi nìyẹn èmi ti wá kéde tèmi bá ti rí àwọn ọ̀rọ̀ míì yìí tún wá bá yín sọ ń ta so Tẹ́ni ọmọ ológo akéde àgbáyé mo ti gbókọ lọ́wọ́ Lady B so akéde àgbáyé èmi gangan ni olófòfò àgbáyé èmi ni Tẹ́ni ọlá olófòfò àgbáyé èmi gangan ni olófòfò oníkẹ́ máa pè mí olófòfò àgbáyé èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ń sí ẹ̀ so bọ́ọ̀ bá sì bá ń kọ́ọ̀tì rẹ̀ kẹ́ ẹ jù káàkiri kẹ́ẹ̀dù káàkiri gbogbo ibi tẹ́ bá lè jù lọ síbẹ̀ ẹ jẹ́ káwọn yàrá mọ̀ pé kàn mọ́ gba ráìsì o ẹ mọ́ jẹ ráìsì o ẹ mọ́ jẹ ráìsì o fake ráìsì lẹ́mọ̀ jẹ o ráìsì tá a wà ní 2021 tí wọ́n ń gbé ráìsì 2022 jáde tán sì ti fi òǹtẹ̀lú Yorùbá ẹ ronú dàbọ̀ ọjọ́ iwájú àdásétò lẹ́ni o èmi re lẹ́nu n ò gbà kọ́ n ò gbà kọ́ òfófó mo wá ṣe mi ò gbà kọ́ kò yẹ ń pẹ́ tó èmi ò gbé WhatsApp o n gbé WhatsApp o mo sọ fún yín pé mi gbé WhatsApp Telegram ní kẹ́ pè mí sílẹ̀ ń bá fẹ́ pè mí Telegram n ò gbé WhatsApp kọ́ kí lẹ́yìn náà rí sọ̀rọ̀ oúnjẹ tó wà ńlẹ̀ kí lẹ rí sóúnjẹ tó wà ńlẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ oúnjẹ tó wà ńlẹ̀ n ò gbé WhatsApp hello olófòfò àgbáyé o yóò dáa fún ọ jàre yóò yọ olófòfò àgbáyé yóò dáa fún ọ èmi rè ní ń sòfò kú ni àníbọ̀ fẹ́ mọ́ fọ́ ìní sòfò kí ni òfófó wa máa dọ́là ó máa dọ́là bẹ́ẹ̀ bá ti ń sọ báyìí ní mọ̀ sọ bá ti ń yọ sọ báyìí kódà bẹ́ẹ̀ bí bá rẹ́ni tó sọ tí ò bá dùn yín pọnnu mọ́ tèmi tí ó fi dùn dáadáa kò yé wọn pògbọ́ náà ti dé kò yé wọn ni kò yé wọn pé ráwọ̀ yẹn fẹ́ tàn ni kò yé wọn ni mo ti kọrin fún wọn rí mo ti kọrin fún wọn rí dáadáa àmọ́ lọ́jọ́ náà máa dé kì í ṣeré kì í ṣàwàdà ọjọ́ náà fẹ́rẹ̀ dé Tinubu ọjọ́ tí iṣẹ́ rẹ yóò parí tó lọ jiyìn fẹ́ni tó lẹ́ni rẹ àwáwí ò ní sí Tinubu ò ní ìwòsàn mo ṣe bí ń jó ni mo ṣe bí ń jó díẹ̀ ni. o gbé ráìsì tí mo rí èmi náà rí fúnra mi. èmi mo sọ fún yín nínú gúrùpù mo ti rí ẹ̀rí yó. wọ́n ṣe ráìsì ní 222 wọ́n wá máa ní ó máa expire ní 2030 which is 7 years different. ẹjọ́ báwo la ṣe máa jó oúnjẹ kan ráìsì fún 7 years tí ó jẹ́ ní expire ẹ wá ẹ̀yin èèyàn mi ẹ sọ jí. That rice is not genuine o rice yẹn ti pẹ́ burúkú wọ́n fẹ́ fáwọn èèyàn poison jẹ ni ẹ tètè jí báyìí kán bá ti ń gbé wá fún yẹn má gbà ẹ bá àwọn tó bá ń ṣe rally ẹ gbé ká máa gbé picture kìíní yẹn káàkiri ẹ jẹ́ kó máa yí àwọn èèyàn wa wípé they want to kill us they are ready to hinder our future ẹ jẹ́ ká tètè jẹ́ ká máa gbọ́ báyìí ẹ jẹ́ ká tètè máa gbọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ prógámù kan tán ni tíyàwó Abíọ́lá tí ó sọ tí wọ́n bá tún lọ gbọ́ ìyẹn náà àti tẹ́nitẹ́yìn náà bá ráyè lọ. ó wà èèyàn kan ti sẹ́ndì ẹ̀ sí mi èèyàn kan ti fọwọ́dù ẹ̀ sí mi látòrí YouTube tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi láti jẹ̀ta. mo gbọ́ ọ̀rọ̀ yẹn ṣe kì lára mi ó ṣe kì lára mi wúmà yẹn ní láti máa sọ pé tán bá lẹ́nu Yorùbá ó kò ó ní ká gbàgbé ẹnu Yorùbá ti kò èmi sọ pé ẹnu wa ti kò ọlọ́tẹ̀ máa wà nú wa olófòfò wà nú wa olóṣìà wà nú wa ṣùgbọ́n ibi táwa lọ yẹn làwa sọ ẹ má gba ráìsì o mi ò ní sọ ẹ má gba ráìsì o ọba tán bá wá bí ire torí mi gan náà mo ti ń rò lọ́kàn mi báyìí bóyá mi kò ní lọ wọ́ọ̀kì passport mi báyìí ọkàn jẹ́ pé owó ló máa já sí fún wa táwa bá fi lè kúrò nílùú sí táwa máa tún padà a tún láti san 2,000 euro ká bá ti wọnú ìlú láti san 2,000 euro káwá lọ isolate wa síbi kan bí oṣù kan àníbọ́ta ẹbí anybody tó bá wà. ṣebí 2 weeks ní náà 2 weeks ní náà fi máa fi ń pamọ́. ẹ má bínú a ti ṣe san 2,000 euro sorry a ṣe tí wọn isolate wa fún 2 weeks
tó owó ló bá dé ṣùgbọ́n tí ó bá jẹun ká nínú wa bí irú àwa báyìí tó jẹ́ pé bí ẹrú là ń ṣe gbọ́dọ̀ má jà ṣẹrú torí kò yí àwọn èèyàn ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ má jẹ ráìsì gbogbo ọlọ́ọ̀bẹ yóò rí ìdọ̀bálẹ̀ kó wà gbo èmi náà ti ń ṣe ẹ̀ káàkiri ráìsì tán bá ti rá fún yín tó léṣèlú bá wá fún yín ẹ má tọjọ́ ọ̀la yín o wọ́n ti poison ẹ̀ because how dare you can make something ọdún yìí ò tí ì lọ ẹ ti ń ṣe ráìsì 2026 níbo lẹ ti rí. ìgbọ́rú ẹ̀ rí. níbo lẹ ti rí àbí kò fẹ́ yẹ gbogbo wọn ni kì í yẹ bèbí kò ní yẹ wọn. aṣọ ìbora ìlápò ayé wọn ò ní nítumọ̀ àbórí wọn burú ni àbọ̀rọ̀pá gbọ̀ ni ó jẹ́ tún fún wa sísá tẹ́lẹ̀ ẹjẹ́ rìn ní ìdíkọ́ ní mo fẹ́ parí prógámù kan tí sáré wọlé ni tí sáré pe oríkì yẹn dáadáa olókùnkùn àgbáyé ní báskì. yín mọ̀ kó ká ní bó bá ti ń sọ báyìí ní mọ̀ yọ sọ ń ta èmi ẹ̀ ní kúre yìí ní sọ kíni ẹ bá ti ń sọ báyìí má ti ń rí báyìí mọ̀ sọ bá ti ń rí báyìí mọ̀ sọ ẹ bá ti ń rí báyìí mọ̀ sọ torí eléètẹ ẹ fẹ́ pa odidi àwọn èèyàn ẹ fẹ́ gbẹ̀mí àwọn èèyàn ẹ fẹ́ pa àwọn èèyàn lápasẹ̀ nípasẹ̀ oúnjẹ tá a ní kẹ́ mọ̀ jẹ a ní kẹ́ mọ̀ gbóúnjẹ mọ́ ẹ lẹ́fẹ̀ẹ́ máa gbóúnjẹ mò ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ kíá. Hello. mò ń gbọ́ yín o. ìyá olófòfó tó ní class. èmi nu. First class olófòfó of Odùduwà. àwárí ni. sẹ́rí ráìsì yẹn sẹ́rí bí ẹ ṣe gbé jáde yẹn sìn àwọn ọgbọ́n tó máa tún tà ń sìn pé wọ́n á lọ sẹ́wọ̀n pé wọ́n ti rí báàgì ẹ̀ ọ̀rẹ́dì wọn à ní gbé báàgì títí yẹn síta mọ́ àwọn èèyàn dẹ̀ ṣe kínní tí wọ́n bá ti ka nǹkan tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ pé ilé ìfẹ́ kèsì ìtàn gbé jáde rí ẹ jẹ́ kán mọ̀ wípé wọ́n máa rí báàgì ẹ̀. òun náà ni mo ti sọ sẹ́mi pé wọ́n ń ṣe báàgì Tinubu ń ṣe báàgì títí ẹ̀ ni ojú yọbọ ṣe báàgì tiẹ̀ yóò wá máa bù nínú ẹ̀ yóò máa bù sínú ẹ̀ ẹ jẹ́ ká sọ ẹ má di oúnjẹ jẹ o. ẹ jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ o ẹ jẹ́ kán mọ̀ ká má bàa ráìsì jẹ́ o. ẹ ṣeun ẹ má gbọ́ oúnjẹ jẹ làwọn náà ti ń gbọ́ yẹn o ẹ má gba ráìsì ìsọnù o ẹ má jẹ ìsọnù ráìsì o ẹ má so oúnjẹ jẹ o àti ní ẹ má gba ráìsì lọ́wọ́ Jagabutu o Jagabutu o kàn wéèsì ẹ̀mí yín ni nígbà tó ṣe ráìsì ní 2019 ní ráìsì rẹ̀ ọdún ìkọ́ 19 ó dẹ̀ lọ gbé 2022 sí lórí ẹ rí pé ẹ sì jẹ NAFDAC number sùn mí sí kóòtù mo fẹ́ pawó NAFDAC sùn mí mo fẹ́ pawó torí tójú tèmi rí àwọn ìyá tí wò gbúdọ̀ jẹ nínú ilé ẹ sọ fáwọn ìyá wa nínú oko wọn gbúdọ̀ gbárù oúnjẹ báyìí wọn gbúdọ̀ gbárù oúnjẹ báyìí wọn gbúdọ̀ jẹ o ẹ má sọ oúnjẹ jẹ o à ń gbọ́ yín ẹ dákun ẹ sọ̀rọ̀ sókè o. olófòfó àgbáyé yóò dáa fún ọ. à ń kí yín o. yóò dáa fún yín. Yorùbá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ẹ má gba ráìsì lọ́wọ́ wọn tó bá tiẹ̀ gbé ráìsì wá ọ̀bẹ ní kẹ́ fi yá lórí irọ́ ni o ìkọ́ tí Tinubu ó ń fẹ́ ṣe nìyẹn. kí ló dé tí fọ́ìsì yín ń lò báyìí. wọ́n kọ́ ilé náà àwọn tí ń kọ́ ọ̀sìn lásán ni. oyin lọ́lẹ̀ o. 2020. àwọn èèyàn ò gbọ́ yín o. aláwọn èèyàn ò gbọ́ yín. èmi ò mọ̀ ń tẹ̀ ń lò mò ń gbọ́ yín báyìí. so ẹ jẹ́ kó yé wọn kò sí election 2023 no matter what ẹ wo bí tí a wà lẹ́nìí tí orúkọ bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ẹni tó bá lọ report matter yẹn ó ti become a millionaire bẹ́ẹ̀ ni ìlú Nàìjíríà yẹn kò sí ètò lórí ẹ̀ mọ́ ìlú yẹn ti bàjẹ́ kò sí ẹni tó lè fix ẹ̀ nítorí ẹ̀ la ṣe pariwo Yorùbá nation ló lè ṣe o Yorùbá nation for real bẹ́ẹ̀ ni Nàìjíríà yẹn ó ti fọ́ọ̀k kò sí ẹni tó lè fix ẹ̀ Tinubu gan tó bá débẹ̀ gan kò sí ètò tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ìdẹ́ ló máa pàgbẹ̀yìn tí ó bá mọ̀ kó tètè mọ̀ ẹ máa bẹ́tò lọ. Thank you. You're bye welcome. bye.
èmi fẹ́ lọ rè wẹ̀ torí pé mo fẹ́ jẹun mo wá sòfófó ń ta ni kò sí yẹ kí n pẹ́ òfófó tèmi kò pẹ́ wákàtí kan mo fẹ́ lò mo ti lò kọjá wákàtí kan so a mọ̀ pàdé léra ṣẹ́tìgbọ́ létà a tún mọ̀ pàdé ẹ mọ̀ bó bá wù yẹn mo mọ̀ pé fúláàgì yóò lọ 200 àtúnjà sóò àti wá kíní kan orí yín ò pé èmi ò rán yín sẹ́yìn àní ẹ mọ̀ fúláàgì mi lọ àní bẹ́ẹ̀ bá fúláàgì kú 5 àní ìmọ̀ kéde yìí akéde àgbáyé tí mo gbà yìí mo ti di olófòfó àgbáyé yà olófòfó àgbáyé èmi ò mọ̀ kí gbé yín ẹ lè gbé oúnjẹ mọ́ gbé oúnjẹ bàbá wa fixing bàbá wa kiri mi sí dádì mi ẹ mọ́ gbé oúnjẹ o dádì mi ẹ mọ́ gbé oúnjẹ o ẹ mọ́ gbé oúnjẹ sọ fún wọn nílé kán mọ́ gbé oúnjẹ o bàbá wa kiri mi sí ẹ sọ fún wọn kán mọ́ gbé oúnjẹ o bàbá wa nu bàbá dáadáa ẹ bá sọ fún wọn kán mọ́ gbé oúnjẹ o yóò dáa fún yín Akeem Atóyèbí ẹ sọ fún wọn kán mọ́ gbé oúnjẹ gbogbo yín ẹ sọ fún wọn lé ẹ mọ́ gbé oúnjẹ o ẹ sọ fáwọn ìyá yín ẹ mọ́ gbé oúnjẹ expire food náà ń kó fún yín o ẹ mọ́ gbé oúnjẹ kó oúnjẹ mọ́ jẹ oúnjẹ kó oúnjẹ dákọ̀ ẹ mọ́ jẹ oúnjẹ ọ̀kẹ́ oúnjẹ mọ́ jẹ oúnjẹ òfo ẹ mọ́ jẹ oúnjẹ kó oúnjẹ o Babalọ́lá sọ fún wọn lókè là kán mọ́ gbé oúnjẹ o gbogbo ẹ̀yin ọmọ ọ̀la ẹ̀yin ọmọ Ọ̀ṣun gbogbo ẹ̀yin ọmọ ọ̀la gbìjísẹ́ oúnjẹ orí burúkú tí wọ́n wọ́n sùn jáde fún yín nílùú yín ẹ mọ́ gba oúnjẹ kó oúnjẹ o ẹ dákọ̀ ẹ mọ́ gbé oúnjẹ kó oúnjẹ o ẹ mọ́ gbé oúnjẹ kó oúnjẹ mo kígbe o tẹ́ni wí títí ẹnu mo ń gbọ́ yín sà. ló yàrá tẹ́lẹ̀ ológo. yes kẹ́. olófòfò ló bá dé wọ̀. yes kẹ́. orúkọ ìtúnágbára òrè tẹ́tí wà lónìí. olófòfò ni òfófó ni. àbí olófòfò worldwide. olófòfò àsòfófó àwọn olóṣèlú. àbẹ́ẹ̀ ní báyìí yàrá tẹ́lẹ̀ ológo. wèrè làwọn pípì yìí ṣé wọ́n tún fẹ́ pa àwọn ọba wọn ìyá àgbàlagbà tó tún wá oúnjẹ wọn bọ́njẹ lọ fún wọn tún fẹ́ pa ogun wọn ni. wọ́n fẹ́ pa wọ́n ni. 7 years láti year 2022 to year 2030. ìgbọ́dún ẹ̀rí. pàápàá tí èyìnbó bá ṣe mọ́tò brand new mọ́tò kátẹ́ni pọ́n máa fún ní 20 years pàápàá kò gbọ́dọ̀ tó bẹ́ẹ̀. àbí o. brand new mọ́tò kátẹ́ wá ní pé oúnjẹ year 22 oti day that's next year ẹ̀dẹ̀ tí ń gbóúnjẹ jáde by this time tàbí pípé wọn fẹ́ pa àwọn èèyàn ṣé wọn mọ nǹkan tó wọ́n ṣe ni àbí kò sọpọlọ lórí wọn ni pẹ̀lú nǹkan tí wọ́n fi ṣe manufacture poster kìíní yẹn àwọn kìíní nǹkan tó kọ wọ́n mọ nǹkan kọ ṣé wọn mọ tó mọ nǹkan tó kọ ni. nǹkan ṣe yé wọn nǹkan ṣe yé wọn. tọkọ 2020 to 230. so oúnjẹ yẹn á ti bàjẹ́ so that àwọn ìyá yẹn á ti máa jẹjẹkújẹ kó tó dìgbà yẹn á ti bàjẹ́ oúnjẹ tán fẹ́ pín ẹ mọ̀ pé wọ́n fẹ́ máa pín oúnjẹ tán fẹ́ pín ní fọlọ́sẹ̀lú ni wọ́n sì náà ṣe jáde oúnjẹ Tinubu ẹni náà ni pò ti ṣe báàgì jọ tí ó mọ̀ sí nínú. tó máa jó oúnjẹ yẹn tán ìmọ̀ àrísẹ́ lómi máa ní pé òun ní kánsà òun yàgbẹ́ gbúrúgbú òun ní ẹ̀fọ́rí òun ní so many things òun jẹ́ tó ti ẹ̀fá tó yẹ pé kò òyàn gbọ́dọ̀ jẹ mọ́. ló gbọ́ ọlọ́run bàbá àwọn gbogbo wọn pípé bọ́jẹ́ nípò wọn máa da gbogbo bọ́jẹ́ nípò bọ́jẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà àwọn olùkọ́ṣọ́ fún wa náà wọn ló gọ ọlọ́run bá gbogbo ẹni tó bá ti ní pé òun ò ní jẹ́ ká gbádùn lórí ní Yorùbá nation wa wọn ò ní bá wa wọnú ẹ̀ ló gọ ọlọ́run bá gbogbo wọn ò ní bá wa wọnú ẹ̀ gbogbo bá jẹ́ da Nàìjíríà rẹ̀ tọ́ ní pé wọ́n lọ ṣe gbogbo nǹkan tó ní wọ́n jọ tọwọ́ bọ̀ ní house assembly wọn gbogbo ẹ̀yẹn. gbogbo àwọn ọba náà ti pè fún kò sí ọba ilẹ̀ tí ògo sọ́ba tó wà nílẹ̀ Yorùbá tí ò gba lẹ́tà àfi tó bá purọ́ ló kù ọ́ purọ́ kí ni ojú mi náà mú lẹ́tà dé mo rán yẹn wá bẹ́ẹ̀ ni. àwọn politician yẹn wọ́n ti kọ́ wọn ọba yẹn láyà jẹ jù wọ́n ti kó wọn láyà jẹjù ṣùgbọ́n jọkọjọkọ ẹ̀ mọ̀ pé scatter is coming. ẹ sọ pé kámẹ́rà gbé lẹ́tà lọ́wọ́ yín kámẹ́rà wa gbé lẹ́tà lọ́wọ́ yín. ṣebí èmi mọ̀ pé one day scatter ó máa ṣẹlẹ̀ ó yìí máa ṣẹlẹ̀ ṣèbáwá youth gbogbo náà ti ń sọ̀rọ̀ sí gbogbo àtàjẹ́ youth àti fún ṣọ̀kan sìn ó yìí ń bọ̀ èyí police station tó wà ní state kọ̀ọ̀kan mélòó ni police station state kọ̀ọ̀kan kò lè wọ 2020 tó máa wà ní kọ̀ọ̀kan but time is coming tọ́nà máa ní pé yes ẹ̀yin youth yìí ó yá ẹ jáde wọ́n yìí ń fà bọ̀ díẹ̀ nǹkan tó bá fi wá lọ́rùn yẹn tó lókàlùkù ara lọ jẹ́jẹ́ tí ò sí wàhálà ọ̀wọ́n náà nǹkan tó bá ara ní wọ́n á máa lọ lápá ara wọn. bẹ́ẹ̀ni lógún Ọlọ́run gba ìyá mi máa bẹ tó yín lọ. thank you. bàbá wa kan ń pè mí mi ò mọ̀ bóyá fẹ́ sọ̀rọ̀ sótò ìdó wọn pè mí rí but mo mọ̀ bá mi sọ mo fẹ́ wẹ̀ mo fẹ́ jáde mo fẹ́ wẹ̀ mo fẹ́ jẹun mo wà lórí live mo rí pé ẹ pè mí
Sá? Ṣàlàáfíà ni. Ọpẹ́ ni fọ́lọ́run. Ìgbàlódé. Yes. Mo bísí díẹ̀ ibi iṣẹ́ ni mo wà náà. Mo rí tẹ́ pè mí náà ni. Ìyá mi mọ̀ pé wà online ni mo kàn ní kí n kúrò ní ọjọ́ mẹ́ta. Ok, ẹ ṣe gan, máa bá yín sọ̀rọ̀ tí n bá kúrò online. Àwọn Hello. Mo ń gbọ́ yín. Hello. Mo ń gbọ́ yín o. Ọlásùnmáre ló pè padà. Ẹ ṣe ọmọdéko sẹ́ẹ̀ mọ ìdí tí wọ́n ṣe gbé láti yẹn jáde ńsìn ni. Àbí o. Ariwo tá ń pa ló fà á. Wọ́n ti ṣe láìsí yẹn tẹ̀mọ̀ pé ọdún tó ń bọ̀ lọ kí ni campaign wọn bẹ̀rẹ̀. Ìgbà táwọn ilẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ campaign ti wá síwájú tiwọn. Oníwọ̀n sọ pé káwọn ya tètè gbé láti jáde ìgbàgbé tó mú ẹsìn tí ò fi dáko tó mú ajá tí ò kọlà. Ó wá jẹ́ kí wọ́n gbà wípé production date tó wà lára ráìsì yẹn ọdún tó ń bọ̀ ló sì yẹ kó bẹ̀rẹ̀ sí ní máa rí. Ó náà yẹ èdè ló dì wọ́n. Ẹ mọ̀ pé gbogbo àwọn àwẹ̀ tá à ń gbà yẹn àwọn oṣù tá à ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí tá à ń ṣe fún wọn yẹn ó ní láti wá bìkan tó máa fi ṣiṣẹ́ lára wọn. Ọdún tó ń bọ̀ lọ́yẹ̀ kan gbéra ẹ̀já ni. So wọ́n wá rí i pé àwọn èèyàn yìí mà ti ń kàǹpé wọ́n mà ti ń ṣe kíni ok wọ́n á bẹ̀rẹ̀ sí ní pírásì yẹn láti tí ò bá jẹ́ bẹ́ẹ̀ sọ́yẹ kó máa pírásì sí i. Kò yé mi tó. Ìgbàgbé tó ṣe ẹ̀sìn. Kì í tiẹ̀ sóhun ẹ mọ̀ pé ẹnìkan ló ṣòfófó yẹn ẹ ti rí pé ẹnìkan ló ṣe òfófó yẹn ẹnìkan ló rí tó ṣòfófó yẹn. Ó yẹ kẹ́ ẹ ti rí pé ẹnìkan ló ẹ̀yẹ̀ kan ló ṣòfófó yẹn. Èèyàn kan ló ṣòfófó yẹn èèyàn kan ló ṣe òfófó yẹn. Bẹ́ẹ̀ pé kẹ́tì ẹ̀ bá gbọ́ lórí program yẹn. Èmi ó relé. Láti fi bọ́sẹ̀ wọlé ni. Èmi ó relé. Ń jẹun. Ń tí jẹun. Ẹ lọ jẹun àbí. Ẹ ṣe ń jàre nítorí àmọ́ bẹ́tọ̀. Àwọn mi ò mọ jáde kan tó máa polongo. Èmi tẹ̀ fẹ́ kán máa polongo gidi. Kán polongo lórí eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí. Kán polongo rẹ̀ gidi gan ni. Tá ló ń ju òfò oúnjẹ àdánù. Ẹ wá ń pín oúnjẹ ìbànújẹ́ fún àwọn èèyàn. Ẹ ń pín oúnjẹ ẹkún fún àwọn èèyàn. Oúnjẹ tí ò dáa. Àwọn oúnjẹ burúkú. Mo rí iná ọjọ́ iwájú ẹsẹ̀. Ta ló tún ń pè mí? Kí tún ló ń dún báyìí? Ẹ wò ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù ẹlòmíì torí mò ń lọ bì kan. Mo fẹ́ lọ jẹun, mo fẹ́ lọ jẹ sàárà, a fẹ́ lọ jẹ oúnjẹ àwẹ̀. Mo fẹ́ lọ jẹ oúnjẹ àwẹ̀. A fẹ́ lọ jẹ oúnjẹ àwẹ̀. Mo ń pe ẹni yẹn padà kó píìkì kọ́ o. Tọ́. Mi ò gbé kọ́ mọ́ bọ̀dá Peter. Mi gbé kọ́ mọ́ ń lọlé, mo fẹ́ lọ jẹun, mo fẹ́ wẹ̀. Táìmù mi kéré gan. Táìmù tó kúnlẹ̀ kéré gan. Mi ti prepare, mo fẹ́ break, mo fẹ́ jẹun. Mo fẹ́ break ẹnu tí mo ti dì látàárọ̀, tí n ti jẹ yẹn sínú, n ti jata. Olókùnkùn àgbáyé. Ẹ sọ̀rọ̀ kíá, mo fẹ́ gbàwẹ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n sáré sọ̀rọ̀ bíi 2 minutes. 1 minute nítorí ẹnìkan ti wà lórí call, ẹ̀yin dẹ̀ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ok, ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá Odùduwà tọkàntọkàn ẹ jọ̀ọ́ mo fẹ́ pè yín sí àkíyèsí ni ogun ti wọlé o bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká dúró gidigidi ṣe rí àwọn eruku yìí ẹ jọ̀ọ́ wọ́n ti dúró but wọ́n nídìí help níta bá lè ṣe lórí platform yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe kíákíá bẹ́ẹ̀ ni o kẹ́ni ọmọ ológo kó speak out bàbá ṣe lè ṣe kì í ṣe pé bóyá kẹ́ mú owó púpọ̀ wá èyí tẹ́ bá lágbára bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká contribute nítorí ẹ̀ mo ṣe padà ẹ jẹ́ ká ṣe kíákíá bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo wa la máa jágun o ẹni tó bá lè support kó support ara ogun náà ni ẹni tó bá lè share kó go viral ara ogun náà ni bẹ́ẹ̀ ni à ń ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ni ẹni tó bá lágbára owó kó support ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká miss ẹ o nǹkan tá a gbé lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni nǹkan gidi ni o Tẹ́ni jọ̀ọ́ bá mi sọ jáde again ká bẹ̀rẹ̀ ní wákàtí yìí kò gbọdọ̀ pẹ́ jù ẹ ṣé gan o. Thank you.
ẹ̀bẹ̀ kùndónà á gbé o. ló máa ń. Mo wà pẹ̀lú yín. Ẹ ká sọ ma. Mo ń gbọ́ yín o. Ẹ̀rà ẹ̀kú ètò máa ń. Ètò rẹ̀ ni. Ìkẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ nípa àgọ́ ráìsì yẹn, alálẹ̀ ló mú wọn. Alálẹ̀ ló ṣiṣẹ́ lọ́wọ́. Wọ́n ṣiṣẹ́ ni, because tí wọ́n bá ṣiṣẹ́ ni, wọ́n ṣàrí déètì tó wà nínú tí gbogbo àná la kú lórí. Àti gbogbo àná dà láti nímọ̀ ẹ̀sáyìndè tó wà lára ráìsì. So alálẹ̀ ló ṣiṣẹ́. Kẹ́rí nípa tàwọn ọba, ẹ wò ó, kẹ́rí àwọn ọba yẹn, mo dẹ̀ ń sunkún fún wọn. Torí ìjẹkújẹ wọ́n dẹ̀ fara wọn dìdàkudà àwọn àgbàlagbà. Ọlọ́run á máa kó wọnú wọn o, Ọlọ́run á dá sí i, mo mọ̀ pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lọ́wọ́. So ìkẹta nípa ọ̀rọ̀ tí dádì kan tó sọ̀rọ̀ tó ń fi nípa ọ̀rọ̀ wípé ká máa dá wà bí nǹkan. So tó bá ṣe jẹ́ ká mọ̀ bóyá àkáǹtì máa send owó sí àfihàn àwọn tí wọ́n yán wà nílẹ̀. Àwọn tó ti ń dá even àwọn bàbá tí wọ́n suspend yẹn gan sef gan. Àwọn nǹkan láti máa fún àwọn bàbá yẹn bó sàwọn change díẹ̀ fún time tán fi suspend wọn. But èmi ò mọ bọ́n ṣe máa ń béèrè nǹkan ta. Mo ti ní táwa bá ti ní lágbára lọ́dọ̀ tiwa làá máa fún. Èmi ò mọ bọ́n ṣe máa ń béèrè nǹkan ta. Tí wọ́n mọ̀ ni wọ́n kówó jẹ. So ẹni tó bá mọ̀ pé òun fẹ́ fi help kó béèrè lọ́wọ́ wa, ẹni tó bá béèrè a máa fún àkáǹtì wọn tán máa send owó sí so that wọ́n á dẹ̀ fún wọn. Ẹ ṣé gan, thank you. Ẹ wo ẹ jẹ́ kémi máa fi eléyìí ṣe lọ torí ọjọ́ ti lọ. A tún máa pàdé ní ìgbà míì. Ẹ má bínú. Boy everyone. Thank you boy.